ẹ̀mí mímọ́ agbára ọ̀run ò wá gbé mi wọ̀. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá ò fún mi lágbára wá gbé mi wọ̀. Wá gbé mi wọ̀. Ìrajà máa ń jàrí bá ìrajà máa sọ̀kalẹ̀ wá. Ẹ̀mí mímọ́ tí tún lára bí afẹ́fẹ́ wá gbé mi wọ̀ o. Agbára iná ìgbàanì tó ti sin máa ń ṣílẹ̀ mi mímọ́ wá o. Ẹ̀mí tó wá bí ahọ́n iná tí ń kọ́ ni tí ń tọ́ ni wá o. Àlejò olóore mo fi rẹ̀ lọ pé ọwọ́ àwọ̀ sọ́kàn mi o. Ẹ̀mí mímọ́ olùtùnú sọ̀kan mi bí ibùgbé rẹ̀ wá gbàgbà. Ẹ̀mí mímọ́ agbára ọ̀run wá gbé mi wọ̀. Ẹ̀mí ọ̀run wá o. Ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ máa ń bọ̀. Bá wa pé Olúwa. Wá bá wa pé Olúwa. Wá bá wa pé wá dàbíra o. Lówó lọ́dún wá dé. Ẹ̀mí ọ̀run wá o. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ máa ń bọ̀. Láì fi tọrọ fúnra rẹ̀ ṣe o. Bí kò bá ṣe pé Olúwa kan lẹ́nà ẹni tọkọ ń ṣe lásán ni o. Ẹ̀mí ọ̀run wá o. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ wá o. Báwa pé Olúwa. Wá bá wa pé Olúwa. Wá bá. Ẹ̀mí ọ̀run wá o. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ wá o máa bọ̀. Bá wa pé Olúwa. Wàá bá wa pé ní ìrọ̀lẹ́ òní Olódùmarè ọba ìyanu ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ foríṣà gbèjì ìbẹ̀rù pàgídárì bàbá àgbà ọwọ́ àràwọ̀ èjì tí pààyàngbẹ́ ilẹ̀ ọba tí torí ẹni tó rò sùn àṣẹ ọlọ́run ọba mi gbàǹgbà yìí kí tí ọlá òbírí tìtì ajípọ̀jọ́ kúdà ọlọ́run òmìnira ọ̀rọ̀ dákúndábọ̀ wá bá mi pé nírọ̀lẹ́ òní. lẹ́yìn ọlọ́run àdẹ̀tún fọlọ́run jìgbìnì bí àti àkún àwúwo gbingbin bí àti ẹ̀lẹ́kẹ̀ èèyàn tó bá sọ wípé òwò Olódùmarè ọba ìyanu òtẹ́rù wí fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ wípé torí ìwọ̀nba tíntínní tí ìtànà alẹ́ rẹ̀ ló mú dání ni. olùdá ayé ọba ṣẹ̀dá ọ̀run wá bá mi pé wàá bá wa pé nírọ̀lẹ́ yìí ṣe é wà pa ẹ̀yin èèyàn mi ṣe é wà pa ń bẹ̀ yẹn
sọ̀kalẹ̀. mo kí yín jákèjádò gbogbo àgbáyé níbikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá ń fẹ́ dé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tòní. Jésù mọ̀, ìwọ là ń wò. Ojú rẹ̀ la mọ̀ ń wò ọlọ́pàá. Jésù mọ̀, ìwọ là ń wò. Àjìlérí rẹ̀ mú. Èèwọ̀ yóò ní àwa. òní ni ọjọ́ Monday, ọjọ́ Mayday, kì í ṣe bẹ́ẹ̀ bí àṣà bàmí. Àbíọ́dún ọmọ Fágbọ̀rọ̀, Chief Ọ̀dọ̀ká lẹ́rìíjìyàn nílùú Èkìtì. Kábíyèsí bàmí, a ní ọjọ́ Mayday, èdè Èkìtì ni bàbá máa fi ń pe Monday. Òní ni ọjọ́ Monday 12th of January, year 2026. Lórúkọ rẹ̀ ládàpọ̀ òun bàbá, a fẹ́ rí ọ láàrin wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Jésù ìwọ là ń wò. Ojú rẹ̀ la mọ̀ ń wò. Ìbà Ọlọ́run ọba mi ni mò ń ṣiṣẹ́. Kíní ọ̀hún ò gbàgbára, kò gbà kúlẹ̀kúlẹ̀, kò gbà kìràkìtà. Aṣòro ṣe ń tọ́lọ́run ọba mi ò lọ́wọ́ sí ní jẹ́ bẹ́ẹ̀. Èyí tọ́lọ́run ọba mi bá fọwọ́ sí tó fẹsẹ̀ sí, a máa dùn ún ṣe, a máa rọni lọ́rùn bí ẹni fọ̀ọ̀lẹ́ jẹ̀kọ́ ni. Wàá bá mi pé o, Ọlọ́run ọba mi ọ̀rọ̀. Ọ̀rẹ́ nígbàlà tí àwa ń wá láti mọ̀ o. Bàbá orúkọ rẹ̀ nígbàlà tí àwa ń wá láti mọ̀ o. Nígbàlà tí àwa ń wá láti mọ̀ o. Ìyè àlàáfíà lórúkọ rẹ̀. A ti fẹ́ àìlópin. Jésù ìwọ là ń wò. Jésù ìwọ là ń wò. Àdìlérí rẹ̀ mú. Èèwọ̀ yóò wà láàrin àwa tó péjọ lórúkọ rẹ̀. Mo fẹ́ ká pọ̀ dáadáa lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ òní. Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn. Mo bẹ̀ yín ló kọ Ọlọ́run ọba tẹ́ ẹ gbàgbọ́. Ẹ máa bá ń táàpù dáadáa. Ẹ táàpù kẹ́ ẹ tiẹ̀ gbé mi wọ bíi 5k. Ẹ tiẹ̀ jẹ́ kí n dán wò. Kémi náà wò tiẹ̀ try faith mi. Ẹ gbé mi wọ bíi 5k. Ẹ táàpù dáadáa, ẹ táàpù times without number. Iye ìgbà tágbára yín bá gbé, ẹ ṣáà máa dọ́bù táàpù. Àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń táàpù yẹn. Lórúkọ tí mo fi orin ti olóògbé Evangelist Olúbùkọ́lá Ọlọ́mọlá, Bàbáàrà of blessed memory. Fún mi nígbàgbọ́ tó lè sọ òkè gíga tilẹ̀ pẹ̀pẹ̀. Mo rí ẹ ń bẹ̀ yẹn ó jèrè pàdé mi àtàtà. Smart 06. Mo fẹ́ ìfẹ́ tó lágbára, mo fẹ́ ìtara tó gbóná. Àwọn tí lára Ògúndó ní ìpínlẹ̀ Ògùn lọ́hùn nìyẹn. Pàdé mi ni o, ọ̀rẹ́ mi ni o. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kàn fún mi nírètí. Torí wọ́n ní ọ̀rẹ́ kítíkítí, ìkan kàtàkàtà. Ǹjọ́ ọ̀rẹ́ kítíkítí bá fi nílẹ̀, ìkan kàtàkàtà ní kù.
Yorùbá sì bọ̀ wọ́n ní ọ̀rẹ́ ẹni ní bá ní ìpìlẹ̀ ọ̀la aráàlú ẹni ní bá ní iná. Láṣẹ mi nítorí Jésù yà mí sí mímọ́. Ẹ máa bá ń táàpù bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn. Àní àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní í fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń táàpù. Ṣé ẹ rọ́wọ́ tẹ́ ẹ fi ń bá mi táàpù yẹn? Àkàndùn ò ní mú ọwọ́ náà láéláé. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá bàlẹ́ mi. Ọlọ́run ọba mi ọ̀rọ̀ ó ṣe wí nínú Bíbélì ó wí pé ní àtètèkọ́ṣe ní ọ̀rọ̀ ti wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú òun Ọlọ́run, ní òun Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà ní ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ débi wípé òkùnkùn kan kò sì lè borí rẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá ń táàpù. Ẹ táàpù níye ìgbà tẹ́mi bá darí. Ẹ gbé mi débẹ̀, ẹ gbé mi rìn, ẹ gbé mi sáré. Lọ́jọ́ tòní nírọ̀lẹ́ òní mo fẹ́ sọ àwọn kìkì ọ̀rọ̀ kan. Àwọn kìkì ọ̀rọ̀ kan. Àwọn kìkì ọ̀rọ̀ kan tí ó ṣẹ́gun oṣó. Àwọn kìkì ọ̀rọ̀ kan tí ó ṣẹ́gun àjẹ́. Àwọn kìkì ọ̀rọ̀ kan tí ó ṣẹ́gun èmèrè. Àwọn kìkì ọ̀rọ̀ kan tí ó ṣẹ́gun ègún ìdílé. Àwọn kìkì ọ̀rọ̀ kan tí ó ṣẹ́gun ẹlẹ́bọ lóògùn. Torí Bíbélì yìí sọ fún mi wípé a tún fún mi ní orúkọ kan. Orúkọ kan ṣoṣo tó ju gbogbo orúkọ lọ. Wípé ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì kí gbogbo eékún kó máa wólẹ̀. Gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń wò mí. Eékún àṣetì yóò wólẹ̀ nínú ayé yín. Eékún àléèbá àfààtó yóò wólẹ̀ nínú ayé yín. Eékún àmúhùn lè fi ṣohunkóhun yóò wólẹ̀ nínú ayé yín. Ẹnu ni Yorùbá sọ wípé ẹsẹ̀ fi pàkúrọ̀ ojú ọ̀nà. Ẹnu àkàntì ní jẹ́ bẹ́ẹ̀. Òní máa pa, ọ̀la máa pa. Ẹnu lẹsẹ̀ fi pàkúrọ̀ ojú ọ̀nà. Ogun burúkú ni. Ogun àfẹnuṣe nínú ayé yín. Eékún ogun àfẹnuṣe. Mo sọ kìkì ọ̀rọ̀ kan sínú ayé rẹ̀ lónìí. Ó yá kó máa wólẹ̀ lórúkọ Jésù Kristi ọba àgbàlà. Má jẹ́ kó yà ọ́ lẹ́nu o. Eékún disappointment. Àmúbọ̀ iṣẹ́, àmúbọ̀ ọkọ, àmúbọ̀ aya. Àmúbọ̀ ìṣerere. Eékún disappointment. Àní mo sọ kìkì ọ̀rọ̀ kan ní wákàtí yìí. Tí mo bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́. Àfi tí afẹ́fẹ́ bá ń fẹ́ tí kì í bá kangi oko lára. Òun nìkan ló kù. Àní mo sọ kìkì ọ̀rọ̀ kan nírọ̀lẹ́ tòníṣẹ́. Eékún àṣetì kó máa wúlẹ̀ nínú ayé yín. Àmì ní ká ẹ máa ṣe.
Romat, I greet you, bro. Alàgbà Ọlámídé, mo kí yín o. Àní bẹ́ẹ̀ ṣe ń wọlé nírọ̀lẹ́ òní ẹ mọ́ táàpù. Iye ìgbà tẹ́mi bá ti darí yín ni kẹ́ ẹ táàpù. Bẹ́ẹ̀ ṣe wá ń táàpù yẹn. Ọwọ́ tẹ́ ẹ fi ń táàpù. Àkàndùn òní bọ́wọ́ náà jẹ́. Eékún ìkáwọ́ lórí ìfẹsẹ̀jọlẹ̀. Àní mo pàṣẹ mo sọ kìkì ọ̀rọ̀ kan kó máa wúlẹ̀ nínú ayé yín. Yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. Níwọ̀nba àgbà tí mo bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́. Níwọ̀nba àgbà tó jẹ́ wípé afẹ́fẹ́ kan ò ní fẹ́ kó má kàn gé oko lára. Ẹnìkan ò mọ pa ìdí lójú ọ̀run. Kò sẹ́ni tó mọ pa ọ̀nà afẹ́fẹ́. Kò sẹ́ni tó mọ bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi ṣe é wà pa. Aboyún o. Ẹ tí ẹ gbọ́dọ̀ wà pa ni. Kò sẹ́nìkan tó. Àìní wà pa ti jẹ́. Orí òkun. Mo wá títí mẹ́mọ̀ rí o. Torí wípé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Kì yóò sí nǹkan. Ayé wa wá wá wò. Nítorí mo ti gbé Olúwa ka iwájú mi nítorí tí ó wà ní ọwọ́ ọ̀tún mi nígbà gbogbo. A kì yóò ṣí mi ní ipò. Àti fún mi ní orúkọ kan ṣoṣo tó ju gbogbo orúkọ lẹ́sẹ̀. Wípé ní orúkọ Jésù Kristi ọba ìgbàlà. Kí gbogbo eékún kó máa wólẹ̀. Ẹ bá ti nígbàgbọ́ yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ nígbà tí kì í ṣoògùn. Àdúrà ni kìkì ọ̀rọ̀ kan àṣẹ láti ọ̀rọ̀ wá tá a fi fún mi. Òun ni mo fi ń sọ kìkì ọ̀rọ̀ wọ̀nyí. Ẹ̀yin ẹ máa fi ìgbàgbọ́ ṣe àmì pẹ̀lú ẹ̀. Ẹ sì máa fọkàn bá mi bọ̀. Bó bá wá jẹ́ bẹ́ẹ̀ bàbá mi máa gbọ́. Aráyé máa fọwọ́ pa ìlọ́kùnrin. Bàbá mi máa gbọ́. Aráyé máa fọwọ́ pa. Bàbá máa pa. Máa pa. Jésù máa pa mi. Máa pa mi. Ọlọ́run máa pa o. Ẹ dààmú ìwá Máa pa mi. àbí gbẹ̀yìn tí í jèrè ìyá. Bàbá mi. Bó o ní o. Aráyé máa fọwọ́ pa. Orí adé ó gbé ọ dáadáa ọmọ alálùbáríkà. Àtòrílẹ̀-èdè Benin Republic ló ti ń wò mí. Adémú ìwá mi ọ̀wọ́n. Àwọn ní Lẹ́. èso rẹ̀ o. Orí rẹ̀ ọkàn kì ọ̀kárí láì. Àti ilé àṣà lẹ́hùn dáwọ́ dúró. Ìwọ Ọlọ́run lọ́lẹ̀ fẹ́. Ẹ gbé mi lọ fà, ẹ gbé mi lọ fà, ẹ gbé mi rìn jìnnà. Ẹ gbé mi débẹ̀, ẹ gbé mi sáré. Máa bá mi, máa bá mi. Aráyé máa fọwọ́ pa. Orí ọdún 2026 tá a wà yìí. Ọdún dátì ẹ̀ mọ̀. Year of dátì ẹ̀ mọ̀. Àwọn tó jẹ́ tiẹ̀ dáwọn mọ̀. Mú òróró ìkunra. Ojú bá farabalẹ̀ dáadáa á rí mú. Okùn fàdákà mi ò gbọ́dọ̀ tú o. Ọ̀pọ̀ wúrà mi ò gbọ́dọ̀ fọ́ o. Èmi fi ń sọ wípé dátì ẹ̀ mọ̀ má jẹ́ kan jẹ́ ẹ máyé. Níbi ìsun, ọmọ mi máa yàn fún Ọ̀kárí láyé. Adémú ìwá ńlẹ́ 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 ńlẹ́. Fúnkẹ́ Gold, you are welcome to the broadcast. náà lílì mi láàrin ẹ̀gún. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ máa bá ẹ bó kú lọ fà. Ẹ máa táàpù. Jókòó Ọ̀kárí ẹ̀dàmú ìwá. Adémú ìwá mi. lámọ̀ mi lẹ́nu. Ọ̀hún táàpù lọ ń tiẹ̀. Káyọ̀ mi máa Ẹ gbé mi débẹ̀. Ẹ gbé mi rìn jìnnà. Ẹ gbé mi sáré. Àní lónìí mo wá sọ kìkì ọ̀rọ̀ kan ni. Yóò wá ṣàwàdà o. Gbogbo èèyàn tó bá ti wọ orí broadcast yìí lónìí nírọ̀lẹ́ ìní ẹ jẹ́ á jọ síríọ̀sì. máa gbé tí Eléyìí yàtọ̀ sí àwàdà tá a fi ń bára wa ṣeré tẹ́lẹ̀. ọkọ̀ On a serious note ní tirọ̀lẹ́ òní. Ẹ jẹ́ á jọ ṣé ẹ máa fi gbàgbọ́ bá mi bọ̀. aráyé máa fọwọ́. Mo mú kìkì wàásù kan wá. Lẹ́yìn tí n bá ti sọ gbogbo àwọn kìkì ọ̀rọ̀ wọ̀nyí tán. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe ń darí bẹ́ẹ̀ ni mo ṣe ń sọ àwọn kìkì ọ̀rọ̀ yẹn. Bí wọ́n ṣe ń gbé wá ni mo ṣe ń sọ. Ẹ̀yin ẹ ṣáà wà ńbẹ̀ kẹ́ ẹ mọ̀ ṣàmì ni. Ẹ mọ̀ ṣàmì. Bó bá wù yín ẹ lè mọ̀ ṣe àṣẹ. Àmì náà ní jẹ́ àṣẹ, àṣẹ ní jẹ́ àmì. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Ká gbọ́mọ fọ́yàn, ká gbọ́mọ fọ́mú. Ká gbọ́mọ fọ́mọ, ká gbọ́mọ fọ́yàn. Kí ọmú ṣáà ti kómi toro ọmú kó ti ṣomi sọmọ lẹ́nu ni. Kankan náà ni. Ká gà á pẹ̀lú kágò. Èdè ni òyédè gbólóhùn kan ṣo ńlá àwọn méjèèjì jọ ń bára wọn sọ.
gbogbo ayé yóò sì gbọ́. Oore ọ̀fẹ́ ṣá. Adémúyìwá o káre. Lómi. Mò ń lọ́wọ́ ẹ̀ dáadáa. Jésù kúkú wá. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ repost. Ẹ share ẹ invite àwọn èèyàn. Ẹ jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ mi nírọ̀lẹ́ òní. Ẹ jẹ́ àjọṣe. Ẹ wò ó nírọ̀lẹ́ òní. Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú mi, Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú rẹ, Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú gbogbo wa. Àwọn àpẹẹrẹ tí mò ń rí ọdún 2026 yìí, gbogbo wa la máa wà alright. Àwọn ọ̀run ń bá mi sọ̀rọ̀, àwọn ẹ̀mí mímọ́ láti ọ̀run wá, wọ́n ń gbé mi débẹ̀, wọ́n ń fún mi ní àwọn àpẹẹrẹ kan. Torí èmi ni mo mọ̀rọ̀ tí mò ń bọ́ Elédùmarè ọba ìyanu sọ. Àwọn àpẹẹrẹ tí mò ń rí, àwọn àpẹẹrẹ tí ọ̀run fi ń hàn mí pé ọdún 2026 tá a wà ńbẹ̀ yìí, ọdún ògo gbogbo wa ni. Àní gbogbo wa la máa wà alright sẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká jọ fìgbàgbọ́ rìn, ẹ fìgbàgbọ́ bá mi rìn lórí ètò yìí nírọ̀lẹ́ òní, lórí broadcast yìí, ẹ fìgbàgbọ́ bá mi rìn. Torí Jésù Kristi ọba olùgbàlà, nígbà tí ń bẹ láyé níjọ́un àná, tó ń ṣe iṣẹ́ ìyanu oríṣiríṣi, nígbà tó ń dá etí padà félétí, nígbà tó ń lajú afọ́jú tó ń jí òkú dìde. Òkú ọjọ́ 4, òkú Lásárù tó jí dìde. Ìgbàgbọ́ ni ẹnikẹ́ni tí Jésù Kristi bá fẹ́ ṣe iṣẹ́ ìyanu fún, ó gbọ́dọ̀ jẹ́ni tó nígbàgbọ́. Ẹ fi gbàgbọ́ bá mi rìn lórí ètò yìí nírọ̀lẹ́ òní. Ìwọ ló dá mi, má dá mi lásán o. Kí tèmi kó má ṣe ṣòro ṣe. Àní ìwé mímọ́ sọ wípé ọmọ kìnìún wọn a máa kígbe, ebi á sì máa pa wọ́n. Ta ni mo lè fọ̀rọ̀ mi lọ? Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́kànlé Olúwa Ọlọ́run ọ̀gá ògo, Ní ọ̀tá ni mo mọ̀. wọn kì yóò ṣe aláìní ohun tó dára. Jésù mi, dákun gbà mí o. Nínú ọdún 2026 yìí sẹ̀, àwọn àpẹẹrẹ tí mò ń rí ni wípé Olúwa Ọlọ́run ọ̀gá ògo ó ti tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú wa lójú àwọn ọ̀tá wa. Ọba mímọ́ ti da òróró sí wa ní orí, aago wa ti kún àkúnwọ́ sílẹ̀. Àní àwọn àpẹẹrẹ tí mò ń rí, àwọn ohun tí wọ́n ń bá mi sọ nínú ẹ̀mí, òun ni wípé ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo. Lọ́dún 2026 yìí sẹ̀, a ò ní ṣàṣìtì. Ìyá lọ́run dàbọ̀ o. Dákun gbóhùn mi ṣàṣẹ òye. Àfà Isa Idris, mo kí yín sà. Wa tó ní ìgbà. Gbogbo ìgbà tí n bá ti rí ibikíbi tí n bá ti pàdé àwọn àlèwú làmọ́ òwúrà sátúlẹ̀ àǹbì ayé, Láti kọ́lé fọlọ́run. máa ń lù wọ́n lọ́gọ̀ ẹnu ni. Ó ti ragi, ó dẹ̀ ti ra yẹpẹ. Orí ìtàkùn tó so igbá, òun náà ló ságbe tó tún so elégédé. Màmá bá mi sọ pé kò lè ṣeé ṣe. Àtẹ̀sìn Kìrìsìtẹ́nì, àtẹ̀sìn Mùsùlùmí, Ní Sọlọ́mọ́nì ó omi ẹ̀kọ́ ni. kùnà. Ìyá tó bí ṣòkòtò náà ló bí ẹ̀wù. Ẹ̀mí mọ́mọ́ ti Jésù Kristi tí ń ṣọmọ Màríà wúndíá. Ànábì Isa alayhi salatu wa salam ìní ń jẹ́ nínú Kùránì. Ábúráhámù nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì, Ànábì Ibrahimu ní. Ábúráhámù bàbá ìgbàgbọ́. Ànábì Dáúdà ní ń jẹ́ Dáfídì nínú Bíbélì. ìwọ lónìí mi ò Ọlọ́run. Bàbá ò ní sọ pé òun ò mọ wọn mọ́ rẹ̀. Ẹ bá ń gbọ́ Jóòbù. Ẹlẹ́dàá mi. Ànábì Ayúbà nù.
ṣé ẹ ti rí i wípé omi ẹ̀kọ́ ni. mi ṣe é ṣe o. mo sọ láti bẹ̀rẹ̀ mo ní ká gà á pẹ̀lú kágò nǹkan kan náà ni èdè ni ò yẹra wọn. inú kòòdù kan báyìí ni gbogbo wájọ ń pọn mi sí ọ̀nà tí gbogbo wa ń gbà ké pe Olódùmarè ọba àyánu òun ló yàtọ̀ síra wọn. bí mùsùlùmí bá sọ wípé Allahu Akbar ìran kìrìsìtẹ́nì wọn á sọ wípé ẹ̀yin Olúwa lógo ògo. ẹ gbọ́ lọ́hùn tóbi Allahu Akbar ìtumọ̀ rẹ̀ nù nínú èdè mùsùlùmí. ọ̀nà mi kọ́ là síre Ọlọ́run mi gbà mí o. àti ẹ gbọ́ lọ́hùn tóbi àti ẹ̀yin Olúwa lógo. ìwọ ni má dìrọ̀. nǹkan kan náà ni. jáyé bá gidi náà mi o. bẹ́ẹ̀ ṣe ń wọlé yìí ẹ máa gbé mi lọ ẹ gbé mi rìn jìnnà ẹ gbé mi sáré ẹ táàpù dáadáa. mọ̀mọ̀ jẹ́ mi sunkún àsunu o. bá mi ṣẹ́ kọ́ta máa yọ mí. bá mi ṣẹ́ káyé máa ṣe sí ọ̀sọ̀rọ̀ mi ò bàbá lágbára. mẹ́sẹ̀ẹ̀jì tí mo mú wá lónìí gangan ẹ ti mọ̀ wípé n ò ní wá sórí àtẹ́gùn láì mú mẹ́sẹ̀ẹ̀jì wá. mẹ́sẹ̀ẹ̀jì tí mo mú wá lónìí. Bàmí Ismail Yusuf ẹ káàbọ̀ sá ẹ káàbọ̀ sá. ètò tèmi èmi mọ̀ ń ṣe bẹ́ẹ̀ mi ti darí ni. rere ni ọ́ àtọlọ́gbọ́n. torí ẹ̀mí ní ń darí mi nínú ohun gbogbo. ìwọ bàbá àtọlọ́gbọ́n. Àkànbí Adélékè mú mọ̀ọ́mọ̀ fa ohun gbogbo lé Olúwa lọ́wọ́ ni. ìwọ ni mò ń wá. ọba tó gbọ́n èmi tí mo gọ̀ bíi táṣútáṣú. ìwọ ni mò ń wá. béèyàn bá ní kí n lọ gbé ice water wá nbí mo gọ̀dé bí èrò èèyàn pé. ń wọnú yẹ̀wù lọ wọ́n lọ lè mọ̀ sunkún sábọ́ ni. èmi ń wá ọ. torí omi ojú ń lè mí ó pè é. èmi ń wá ọ èmi ń wojú rẹ bà mí. èmi ń wá ọ. lọ́dọ̀ tèmi òmùgọ̀lẹ̀ mi èmi ń wá ọ èmi. ọlọ́run ọba àti gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn mi ẹ̀yin lọ́lọ́gbọ́n. sílẹ̀kùn. kí lọ́mọdé mi mọ̀ sílẹ̀ fún mi o. lẹ́yìn kí n jẹun kí n mu. wọlé. Olúwa. tó bá ṣọwọ́ pé mo fẹ́ mọ̀ sunkún kí mọ̀ mi ò gbọ́ mú sí mi lẹ́nu. àánú rẹ̀ sílẹ̀ fún mi o. àbúbìnrin mi lè bá bẹ̀rẹ̀. nígbà mo kéré mọ̀ mi ní ń gbọ́ mú sí mi lẹ́nu. nígbà mo dàgbà tán àwọn obìnrin mi ní ń gbọ́ mú sí mi lẹ́nu. ṣàánú. bí èèyàn bá sọ pé èèyàn dàgbà dé àyè kan pé kò lábẹ̀ mọ́ èèyàn mi bíi tọbẹ̀ ọmúkọ́ o ẹ mọ̀ wò pé ìwúlẹ̀ tó ń gbọ́ lẹ́nu ikọ̀ àti ìríjú Olúwa yín yìí. kí lè rí àánú gbà. sílẹ̀kùn. àánú rẹ̀ sílẹ̀ fún mi o. Àkànbí Adéhùn ọ̀dàgbà mámúyàn. omi toro ọmú àmọ́ ṣara lóore dáadáa eléyìí wọn gangan ni wọ́n ń pè ní raw milk. àánú rẹ̀ sílẹ̀ fún mi o. fresh from the source. wọlé. Olúwa ṣíjú àánú wò mí ṣàánú fún mi. Comrade Ọlábọ̀dé Sùláìmọ́ọ̀nù Ìṣọ̀lá òun ló lè sọ òun ló lè ròyìn ìgbádùn ọmú dáadáa. aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Ọlákàṣọ Enterprise. ilẹ̀ ìfẹ́ Ọlọ́run. ó fẹ́ràn yàn débi pé ìgbàkúùgbà ní mọ̀ ọmú yàn. oyin bá wà lè. ó lọ. kí rèmi wá mi kàn wá mi rí o. kálánú máa jìnnà sí mi o. alágbára. tẹ́ ẹ bá rí Dámilọ́lá ìyàwó ẹ lè kọ̀ǹfàmù lẹ́nu ẹ̀. sílẹ̀ fún mi o. yóò jẹ́ òye yìí wípé ọkọ òun kì í fọyàn ṣeré. alágbára o. sílẹ̀kùn. sùúrà sílẹ̀ fún sùrákàsùrà lè bá bẹ̀ wọlé. sùúrà 50 kg Ṣíjú
50 kg yẹn ó lọ fà o. Sùràká sùrùrà ǹjẹ́ ẹ lè ṣàtúpalẹ̀ 50 kg fún wa. Ibi àwí gangan la ṣẹ̀ṣẹ̀ dé yìí. Mò ń gbádùn bàbá àrà yìí. Orin ẹ̀mí ni. Tèmi bá fẹ́ gbọ́ orin ẹ̀mí, ó láwọn orin ẹ̀mí tèmi mọ̀ ọ́ gbọ́. Orin ẹ̀mí gidi ní tààràtààrà. Kìí ṣe àwọn orin tí wọ́n sọ pé ọ̀tọ̀ ní orin ẹ̀mí. Ọ̀tọ̀ ní orin, wọ́n ní orin ẹ̀mí ni. Àwọn orin wọ́n ní orin ẹ̀mí ni. Ẹ ti mọrú àwọn orin bẹ́ẹ̀. Èmi ò kí ń gbọ́ orin wọ́n ní orin ẹ̀mí ni. Àwọn orin ẹ̀mí gangan lèmi máa ń gbọ́. Àwọn orin tèmi mọ̀ wípé orin ẹ̀mí. Àwọn orin tó ṣe wípé tẹ́ ẹ bá ń gbọ́ ẹ mọ̀ wọnú mi sí. Àwọn ọ̀run ọmọ sọ̀kalẹ̀. Evangelist Olúbùkọ́lá Ọlọ́mọlá bàbá àrà bó nírèsé bá kọ̀ tó lòun òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀ ò ní parun. Máa gbọ́ràn ṣọ̀run. Ọ̀run dẹ̀dẹ̀ kó túbọ̀ dẹlẹ̀ fẹ́ni tó jáde láyé. Ọ̀dọ̀ wa gúnyán kìkì ń kàn ó. Bàbá máa ń ṣẹ̀gbà wọn láàyè. Iṣẹ́ rẹ̀ mọ́mọ́ ti bàjẹ́ o. Ìṣòro rẹ̀ tán ayé máa ń fi. Mẹ́sẹ̀gì tí mo mú wá sórí ètò nírọ̀lẹ́ òní. Ẹ jẹ́ kí n kọ́kọ́ yán létí yín. Náà ni mo pè ní bó o bá ṣe fẹ́ kí àwọn ènìyàn ó ṣe sí ọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kò ṣe sí wọn. Mo ṣẹ̀ṣẹ̀ mú un bọ̀ nù. Bó o bá ṣe fẹ́ kí àwọn ènìyàn ó ṣe sí ọ bẹ́ẹ̀ ni kí ìwọ tìka lára rẹ̀ ó ṣe sí wọn pẹ̀lú. Torí inú ayé tá a wà yìí tit for tat ni. What good for the goose is also good for the gander. Ẹ jẹ́ kí n máa bá kinní ọ̀hún bọ̀ wẹ́rẹ́. Ìwọ ń tiẹ̀ ó máa ń sábà complain nípa ìwà àwọn èèyàn. Ohun táwọn èèyàn bá ṣe fún ọ tó bá dùn ọ́, ó máa ń ká ọ lára gan-an. Ó máa ń dùn ọ́. Ṣùgbọ́n ìwọ máa ń ṣe èyí tó ju bẹ́ẹ̀ lọ fáwọn ọmọ ẹlòmíì. Ó máa ń retí wípé ó yẹ kí wọ́n mú un mọ́ra. Ó máa ń retí wípé ó yẹ kí wọ́n gba ìwọ pẹ̀lú ìwà rẹ̀. Ṣùgbọ́n ìwọ kì í fẹ́ gba ọmọ ẹlòmíì pẹ̀lú ìwà tiwọn. Ohun tó ṣe sẹ́nìkan tó fi ṣàwàdà tó fi rẹ́rìn tí gbogbo yín jọ rẹ́rìn lura yín. Ṣùgbọ́n tọmọ ẹlòmíì bá ṣe é sí wọ ìbínú àpò ìbínú rẹ̀ ni mo bọ́ sí. Àgbàlagbà olórin kan tó ti dolóògbé ń jò ní Àká bàbá Wàídì. Mo lè rántí nínú orin bàbá kan. Ẹ pé bò ní bàbá ti kọ́. Ó ní ìgbéraga ló ń dájà sílẹ̀. Ohun ó bá ń ṣe sẹ́nìyàn má pé kéènìyàn má ṣe sí ẹ. Ó wà ní agbóró òde òjà bí àgbóró onú, ìwà bí ìgbéraga àti sọkúsọ, àìlónítìjú àìnítẹríba. Èmi ni mo làṣẹ ara mi, ta ni ó bí mi? Tó bá ń bẹ lòmíì ìjà yóò ṣe bí kàdára ni. Olúwa ta ni ó dàbí ìwọ?
ìwà ìmọ̀tara ẹni nìkan tí ń gba tálákà lọ́wọ́. ó ti wọ ẹlòmíì lẹ́wù dáàyè wípé àní tálákà táláìní lọ́wọ́ ẹni tí. kódà tí àwọn èèyàn bá ń complain nípa ìwà tó ń hù tí ò dáa á ní bóun ti mọ tòun hù nìyẹn ẹni tí ò bá ti lè gba òun bẹ́ẹ̀ kó get out. àmọ́ ìwọ lọ́lọ́run olùgbèjà mi ṣàánú. ṣùgbọ́n mo ṣàkíyèsí kinní kan ọ̀pọ̀lọpọ̀ orú àwọn èèyàn tó máa ń hurú ìwà yìí. wàá gbé mi níjà ọ̀tá lóyè. ibi tó bá ti jẹ́ wípé ẹni tó bá ti jẹ́ wípé àwọn ni wọ́n ní agbára lórí ẹ̀ ni wọ́n máa ń dúró sórí ìwà ilé lórí wọ́n á dúró ti onítọ̀hún lọ́rùn tó bá ti lè jẹ́ wípé àwọn ni wọ́n ní agbára lórí onítọ̀hún wọ́n ó dúró tì í lọ́rùn pé báwọn ti mọ ìwà tàwọn hù nìyẹn o onítọ̀hún sì gbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá wà pẹ̀lú ẹlòmíì tó ní agbára lórí tiwọn wọ́n máa adjust. ìwà tí wọ́n sọ wípé bí àwọn ti mọ̀ ọ́n hù nìyẹn tí wọ́n bá wà ìgbàkúùgbà tó bá ṣe wípé ẹni tí wọ́n wà pẹ̀lú ẹ̀ onítọ̀hún ó lágbára jù wọ́n lọ ó nífọ̀n ó lè kánná jù wọ́n lọ wọ́n máa adjust ìwà yìí wọ́n á mú ìwà tó dáa hù. ṣùgbọ́n nígbàkúùgbà tó bá ti jẹ́ wípé ẹni tí ó wà pẹ̀lú wọn ẹni tí àwọn lágbára lórí ẹ̀ ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá complain nípa ìwà tí wọ́n ń hù tó kù díẹ̀ káàtó yìí wọ́n á ní báwọn ti mọ tàwọn hù nìyẹn tí ò bá ti lè gba àwọn bẹ́ẹ̀ kó get out. ṣùgbọ́n ẹni tí wọ́n lágbára jùlọ yìí tí irú ẹni bẹ́ẹ̀ tẹ́ni bẹ́ẹ̀ bá hu irú ìwà bẹ́ẹ̀ sí wọn àwọn ò ní take it lightly. ọlọ́run aláàánú ṣàánú mi o. yàrá ṣàánú mi. ọlọ́run aláàánú ṣàánú mi. ìwà yìí wọ́pọ̀ dáadáa láàrin àwa aláwọ̀ dúdú. ṣàánú mi. ìmọ̀ tara ẹni nìkan. èmi mo tó báyìí èmi mo dà báyìí kí ni lágbájá máa ṣe fún mi. olóyìnbó á ní ó ń form purpose. ọlọ́run aláàánú. pé ó ń wú lọ ó ń wú bọ̀ ó ń wú lọ ó ń wú bọ̀. bàbá tí ń ṣàánú mi nígbà gbogbo. That is the modern Yoruba word for it. èmi ń jẹ́ àánú rẹ̀ máa lọ gbé mi ró. ìwà ìjọra ẹni lójú ká máa jọra ẹni lójú lé ọmọ ẹlòmíín lórí ó wọ́pọ̀ láàrin àwa aláwọ̀ dúdú. ṣàánú mi ọlọ́run aláàánú ṣàánú mi. bíbélì yìí sọ wípé ìbẹ̀rù olúwa òun ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. àìní ìbẹ̀rù olúwa ni mo ń fa ìwà yìí. gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bẹ nínú olúwa gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bẹ nínú ọlọ́run ẹ mọ́ ṣì mí gbọ́ o ìbẹ̀rù ọlọ́run ìdọ́lọ́run mọ̀ ìwà nínú ọlọ́run kò ní í ṣe pẹ̀lú pé ènìyàn ń lọ ṣọ́ọ̀ṣì àbí ó ń lọ mọ́ṣáláṣí ó ń kírun àbó ń jọ́sìn ṣọ́ọ̀ṣì kódà èèyàn tiẹ̀ lè mọ́ ṣèkánú méjèèjì ó jẹ́ ẹni tó ní ìbẹ̀rù ọlọ́run. ohun tí mo fẹ́ fàyọ ni wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìbẹ̀rù ọlọ́run bó tilẹ̀ wù kó rò kó sọ wípé ìwà kan ti mọ́ ọ lára tó ó rò ti ọmọ làkejì tí ìwà àtọ̀dọ̀ tiẹ̀ hùn tó máa họ́ọ̀tì ó rò ó mọ́ tiẹ̀ eléyìí ó jẹ́ kó o lè adjust. ẹlẹ́dàá mi bá. torí tí wọ́n bá ṣerú ẹ̀ fún wọ ìwọ jẹ́ gbarú ẹ̀. ẹlẹ́dàá mi gbọ́rọ̀ mi wò ayé wò mí. ẹlẹ́dàá mi gbọ́rọ̀ mi ènìyàn ń béèrè o. ìwà yìí ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà láwùjọ wa. mi rò kójú má tì mí o. gbogbo ohun tá a bá ń ṣe ẹ jẹ́ a máa fi bẹ̀rù ọlọ́run kún. ọ̀rọ̀ mi rò kójú má tì mí o. ohun tó o bá ti fẹ́ kí ènìyàn ó ṣe sí ọ má ṣe é sọmọ ẹlòmíì. àṣẹ̀ṣẹ̀ yọ ìmọ́lẹ̀ mi rè é. ẹlòmíì tó bá jí láàárọ̀ nínú ilé kùtùkùtù o. àbí tó bá débì kan ẹ jẹ́ n sọ wípé tó bá débì kan bóyá torí wípé àwọn tí ń bẹ lọ́fíìsì tó lọ́hùn bí ọ̀sán gbé mi. bóyá kò tiẹ̀ sẹ́ni tí ó nífọ̀n tó lè kánná tó nínú gbogbo àwọn wọ́kàsì ibẹ̀
bóyá aláyé ńlá kan ni ẹ jẹ́ kí n mú bẹ́ẹ̀, bóyá olówó kan ni, bóyá alágbára àbónípò kan ni, àwọn tó bá lọ́fíìsì òun kódà bí wọ́n bá tó bíi 20 kò ní kọ́kọ́ ṣe ẹ̀ǹlẹ́ ń bẹ̀ òun sẹ́nì kankan wọn, kò ní kọ́kọ́ ṣe ẹkú iṣẹ́ ń bẹ̀, kò ní kọ́kọ́ ṣe ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́. yóò mọ retí wípé kódà ibi tẹ́lòmíì bàjẹ́ dé, tẹ́lòmíì jọra rẹ̀ lójú dé, lẹ́yìn tó retí wípé àwọn ogun tóun bá òun ló lọ bá wọn o, ló bá wọn lọ́fíìsì o, jẹ́jẹ́ wọn ni wọ́n wà lọ́fíìsì, òun ló lọ bá wọn o. lẹ́yìn tó bá ń retí wípé ó yẹ kí wọ́n kírun pé ẹ káàbọ̀ sir, good morning sir, good morning ma, welcome sir, welcome ma, how can we help you, bí ọmọ primary school. lẹ́yìn tó bá retí wípé ó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọn ò ṣe é torí wípé lọ́kàn àyà rẹ̀ ó ti gbéraga nínú ẹ̀mí rẹ̀ wípé òun ò kì í ṣẹgbẹ́ yín, ẹyọ kan ni o. bí wọn ò bá tún wá ṣe bẹ́ẹ̀ tó bá retí wípé ó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọn ò ṣe bẹ́ẹ̀ yóò tún àkíyèsí wọn wípé ẹ̀yin mọ̀ bàjẹ́ o, ẹ̀yin ò mọ̀yàn kí ni. òun nìkan ni o, ẹ dákun ṣé òun nìkan ṣojú èèyàn 20 lọ ni. káti ẹ̀ má tí ì lọ inú àṣà àti èdè Yorùbá, ká má tí ì lọ inú ìṣe ilẹ̀ Oòduà, àwọn èèbó tá a kọ́ ọ̀làjú òdì lára wọn gan, tá a kọ́ òyìnbó gan ò ní gbéraga. òyìnbó ló sọ wípé respect is reciprocal. òyìnbó máa ń reciprocate ni. wọ́n ń bú mi wọ́n ń bú mi. bó o bá ta ìfẹ́ èbó bó tilẹ̀ wù kó o kéré tó, wọ́n dẹ̀ ń bú mi. òyìnbó ta ìpadà fún ọ ni. ìyẹn lọ ni. èyí tó ṣe lánàá ni mo ṣì ń jẹ o. mo dẹ̀ tún ti gbé tòní dání. ṣùgbọ́n lápá ọ̀dọ̀ tí wàá ń bí wọ́n wá ń pẹ̀ gan pé ṣọ́nà. tolókun wa bá tilẹ̀ ń bù òkè. mò ń dá wọn lóhùn mò ń wí pé. ẹnìkan ṣo á máa ríra ẹ̀ bíi 100 èèyàn. ọlọ́run mi sọ o. bí wọ́n bá sì tá ń bọ̀n ẹ̀mí ara rẹ̀ nìkan ní ọ̀bọ̀ o. gbogbo olùṣiṣẹ́. bí n ti ń ríra ẹ̀ bíi 100 èèyàn o. ẹ o. èyí ṣe wípé bí wọ́n bá tá ń bọ̀n tẹ́mi àkọ́kọ́ bá lọ ẹ̀mí mi wọ́n mú ẹ̀mí mi gẹ́gẹ́ bí n ti ń rò lọ́kàn ara rẹ̀ tí ń fi ń hùwà tí ń fi ń gbéraga. èyí ṣe wípé wọ́n mú ẹ̀mí ìfi replace ẹ̀ o. ọlọ́n ti ẹ̀nu. wọ́n nírò mi tèmi tó ń jó nínú mi dá. Bàmí Àlàó Ọlárewájú mo kí yín o, ẹ kúrọ̀ lẹ́sà. lákọ̀ọ́kọ́ ìwọ ni mo ní o. ewé ní bàṣírí ẹ̀kọ́ ìhòòhò ló wà ó jẹrẹ. ẹni tí mo rí ń bì í ṣe last baby ni last bby òkè náà mo kí yín o. mo súnmọ́lá 636 ẹ kú dédé ìwòyí mà. àrà olúwa mo kí ọ o, ẹ kú dédé ìwòyí. àní ohun tí mò ń sọ ni wípé ohun tí o bá fẹ́ kí àwọn èèyàn déédé ohun tó o bá fẹ́ káwọn èèyàn ó ṣe sí ọ òun náà ni kó o ṣe sí wọn. kẹ́lẹ́kẹ́lẹ́ mo bá. níwájú ọlọ́run ọba tó ṣẹ̀dá ayé ọba tó ṣẹ̀dá ọ̀run àwùjọra wa lọ o. mo tún bá ròyìn. Yorùbá máa ń pé àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá gorí ebè. máa rọjọ́ òun tó bá mi. èyí tó bá gorí ebè ọ̀hún alámọ̀ọ́mọ́ rí. nígbàkúùgbà tó bá sọ̀kalẹ̀ mọ̀mọ́ jayé. èyí ó balance pẹ̀lú àwọn tó wà ńlẹ̀ ẹ̀lẹ̀ ni. bàbá alámọ̀ọ́mọ́ rí mi. mọ̀mọ́ jayé pàtó. àìní ìbẹ̀rù olúwa ní fa ìwà tá à ń hù síra wa lórílẹ̀‐èdè yìí nílẹ̀ Áfíríkà. a ní kó fọ̀nà hàn ni. onígi ń bínú aráalé wọn fara ya. bí ó ìfẹ́ ni Ọlọ́run kún mi lójú. ó
gbogbo ẹ̀sìn tá a gbé lórí táwọn kódà kò ní í ṣe pẹ̀lú pé bóyá onítọ̀hún ní ẹ̀sìn àbí kò ní ẹ̀sìn. Ìwà tá à ń sọ yìí ó tiẹ̀ wọ́pọ̀ láwùjọ àwọn tí wọ́n sọ wípé àwọn ń jọ́sìn ní ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí gan-an. Kódà àwọn tí wọ́n pera wọn ní òjíṣẹ́ Olúwa lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn òjíṣẹ́ Olúwa tí olókùn wọn ti bò ókè dáadáa ẹ rí i wípé nínú iṣẹ́ tí wọ́n máa ń jẹ́ lórí ọ̀tà lórí pẹpẹ. wọ́n nírò mi tèmi tó ń jó nílùú mi dá o. ajá ilẹ̀ mi lẹ́yìn má kọ̀kọ́ ìwọ ni mo ní o. ayé ó wọ́pọ̀ láàrin àwọn ṣèyíìkì àwọn tá a pè ládarí ẹ̀sìn pàápàá jùlọ èyí tọ́lọ́hun bá ti ń kẹ́ nínú wọn. ọ̀pọ̀lọpọ̀ wòlíì míì tó bá ń jíṣẹ́ lórí pẹpẹ tòun tìgbéraga ni ó fi mọ́ jíṣẹ́. bẹ́lòmíì bá ń jíṣẹ́ báyìí yóò mọ sọ̀rọ̀ bíi second in command Ọlọ́run. bí ìgbà wípé lẹ́yìn tẹ́ ẹ bá rọ́lọ́hun tán òun ló kàn. bí ìgbà wípé ẹ lè bá ipá àṣì ẹ̀kẹ́ lọ bọ́lọ́hun. According to the Bible, Jésù nìkan là lè bá ipá àṣì torí ẹni tó bá fẹ́ rí baba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bíbélì ó gbọ́dọ̀ gba ọ̀dọ̀ ọmọ kọjá. ẹ dákun bò ní tọ̀dọ̀ tí ń ṣe jẹ́ ṣé wọ́n lóyún yín pẹ̀lú oyún ẹ̀mí mímọ́ ni. Bàbá jẹ́wọ́ ara rẹ lórí ilé mi. Bàbá jẹ́wọ́ ara rẹ. Jésù Kristi ọba olùgbàlà. Bàbá jẹ́wọ́ ara rẹ lórí aya mi alágbára olóore. Kò tí ì sí méjì ìtàn rẹ̀ nínú níbikíbi ní gbogbo àgbáyé. Ẹ dákun ẹ jọ̀ọ́ bò ní tọ̀dọ̀ tí ń ti jẹ́ o. Alágbára o. Alágbára. Jésù alágbára o, alágbára bàbá jẹ́wọ́ ara rẹ láyé mi. Bàbá jẹ́wọ́ ara rẹ láyé mi. Jésù jẹ́wọ́ ara rẹ níṣẹ́ mi. Bàbá jẹ́wọ́ ara rẹ lórí ilé mi. Bàbá jẹ́wọ́ ara rẹ lórí ẹgbẹ́ mi alágbára olóore. Olóore, 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 olóore. Bàbá jẹ́wọ́ ara rẹ olóore. Thank you very much, Baba Hara. Baba Hara of blessed memory. Àní dèédé ohun tó o bá fẹ́ kí àwọn èèyàn ó ṣe sí ẹ, òun náà ni kó o ṣe sáwọn èèyàn. Ọkọ àtìyàwó míì nínú ilé pàápàá jùlọ ó kọ́mọ̀ láàrin àwa ọkùnrin. Ọkùnrin míì kò lè fi ìfẹ́ kó fi bá ìyàwó ẹ̀ lò yóò mọ halẹ̀ ń gbogbo ìgbà ni. Ojú máa mọ́ o. Tá a bá sì lo ìfẹ́ ká fi bára wa gbé. Ojú máa ń ní. Kò sọ́gbọ́n bí gbọ́n mi sí omi òtó tí ò ṣe ní mọ̀ ṣẹlẹ̀ láàrin ara wa. Tẹ́nìkan bá ti ń ríra rẹ̀ bí ẹni tó gbọ́n tó ń rẹ́nì kejì bí ẹni tó gọ̀. Bàbá ṣá. Aura for aura ni ó dáa. Ìyá àdì wípé láéláé ìyàwó ọmọ sọ fọ́kọ wípé ìyàwó lọ fẹ́ o kì í ṣerú lọ ra o. Ìyàwó lọ fẹ́ kì í ṣe wípé o gba ọmọ ọ̀dọ̀ o. Yorùbá nígbà míì wọ́n ní pẹ̀lẹ́ ó máa ń lákọ ó máa ń lábo. Mẹ́ta lọ́kàn. Ẹlòmíì ń bẹ kò lè fi ìfẹ́ correct mistake ẹnìkejì ẹ̀. Bí ká bá ara ẹni sọ ní tùbínlùbí pé ọ̀rọ̀ tó sọ òun kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé ni ó bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ bá sì béèrè lọ́wọ́ rẹ̀ yóò pé òun correct rẹ̀ ni. Kì í ṣe ìyàtọ̀ ń bẹ láàrin correction àti ìtàbùkù bára ẹni. Ìtàbùkù bára ẹni yìí ni mo ń fa wàhálà láàrin ènìyàn méjì yálà ọkọ àtìyàwó àbí ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹbí sẹ́bí.
ọ̀rọ̀ àbùkù tó o fẹ́ sọ sọ́mọ ẹnìkan ọba ni mí. bí n ti ń gbé ọlọ́kàn tínú ń bí ọ̀hún ti ń ká ọ lára ọba máa kó o tó sọ ọ́ kọ́kọ́ fíùtà ẹ̀ ló kan àyà rẹ̀ ń bẹ̀ wípé n tó fẹ́ tẹnu mi jábọ́ sọ́mọ làkejì yìí tó bá tẹnu ọmọ làkejì jáde sí ọ̀dọ̀ tèmi ṣé mo lè take ẹ̀ lightly ǹjẹ́ mo lè rí kùn ṣé mo lè rárá gbà á sí. Bíbélì sọ wípé ọlọ́gbọ́n ènìyàn máa ń ṣọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ kù ni nínú apá kan nínú Bíbélì ó ní ahọ́n rẹ̀ òun kìnìún ni bọ́ ọ bá ilé tú u lẹ̀ ó lè pa ọ jẹ. iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ Èdùmàrè wá bá mi ṣe o. wàá bá mi ṣe Olódùmarè ọba ìyanu jẹ́ kí n jẹṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ wa o àwa tá a ṣẹ́gun sí ńlá àjọbẹ̀ rẹ̀ iṣẹ́ mi máa àní ohun tí mò ń sọ òun náà ni wípé dèédé ohun tó o lè gbà kí ènìyàn ó ṣe sí ọ ná òwò náà ni kó o ṣe sọmọ ẹlòmíì. àwọn ọkùnrin àtobìnrin míì ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge àti bọ́ìsì tí wọ́n bá jọ ń tí wọ́n jọ ń bára wọn tí wọ́n jọ ń dọ̀rẹ́ tí wọ́n jọ ń fẹ́ra wọn sọ́nà ó lè jẹ́ lóbìnrin nígbà míì a máa jóbìnrin a máa gun ẹni tó ń fẹ́ gàràgàrà tí ẹni tó ń fẹ́ bá complain pé ìwà tó ń hù yìí mi ò láìkí ẹ̀ èmi tún lè ṣe sọ́rì lẹ́yìn tó bá ṣe sọ́rì tán yóò tún padà tátẹ́gùn bá ti fẹ́ sílẹ̀ díẹ̀ yóò tún padà tún ìwà ọ̀hún hù tọ̀hún sì ń complain fún un pé n tó ń hù yìí n tó ń ṣe yìí mi ò láìkí ẹ̀ bọ́ bá ká a lára dáàyè kan tí eléyìí òun keep láti máa complain ó lè pé wàhálà rẹ̀ pọ̀. ó lè pé ó ti lè complain jù ó lè pé èèyàn ò tiẹ̀ ṣe nǹkan kan kó tẹ́wọ́ lọ́rùn rí bẹ́ẹ̀ Yorùbá sì bọ̀ wọ́n ní mọ̀ wà fún níwà ní jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ẹni o ṣeun tó dùn tó kù ọ́ lójú tó kì ọ́ sọ fún ọ pé ohun tó ṣeun wọn láìkí ẹ̀ ó yẹ kó o mọ̀ wípé ó nífẹ̀ẹ́ rẹ ni o. àfaradà nìkan la lè fi bára wa gbé pẹ̀lú àlàáfíà. ọgbọ́n òun ìmọ̀ àti òye understanding yẹn ìyẹn particularly ó ṣe pàtàkì gan. gbogbo èèyàn tí ò bá ní understanding. àwọn ẹ̀dá kan ń bẹ bí ọ̀rọ̀ bá ṣe ká wọn lára tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa fi ń react. bẹ́ẹ̀ báwọn èèyàn bá sì complain nípa wọn wọ́n á pé ó ti mọ́ àwọn lára. ṣùgbọ́n ìwà tí wọ́n sọ wípé ó ti mọ́ àwọn lára yìí tí wọ́n bá wà láwùjọ ibi tí wọ́n ti lè hùwà ohun tí nǹkan ó ti ṣe wọ́n àbí tí wọ́n ó ṣe nǹkan fún wọn wọ́n máa caution ara wọn wọ́n máa maintain steeze. ìfẹ́ lọ́lọ́run gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù Olúwa ó gbọ́dọ̀ ṣọ́ bí ó ṣe máa relate pẹ̀lú àwọn ọmọlàkejì. ní tèmi ẹ bá bí mi léèrè pé kí n wá wí ẹni tí ń hùwà kan sí ọmọlàkejì sí ẹnìkejì rẹ̀ ọ̀rẹ́ ni àbí ọ̀rẹ́bìnrin ni ìyàwó ni ọkọ ni tí eléyìí òun wá ń sọ wípé n tí ń ṣe yìí òun ò láìkí ẹ̀ tí wọ́n á ń pé ó ti mọ́ òun lára irú ìwà yìí tí wọ́n bá hurú ẹ̀ sóhun kò yẹ kó kọ̀ǹpléènì ó yẹ kó mọ́ ọ lára bẹ́ẹ̀ náà. ń tọ́mọlàkejì bá gbà fún ọ ó yẹ kó o gbà fọ́mọlàkejì.
àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn èèyàn tí wọ́n máa ń hurú ìwà yìí tí ẹlòmíín bá hurú ìwà bẹ́ẹ̀ sí wọn kíákíá ni ojú wọn ó ti change action wọn ó yípo padà ní kánmọ́nkóbó. ẹni tí wọ́n ń bá nájà eléyìí wọ́n bá jẹ́ ni ó ní fura yóò ti tètè ya ṣàkíyèsí pé ọ̀rọ̀ tí mo sọ yìí kò fẹ́ step well lọ́kàn lára ẹni tí mo bá sọ yìí tòun ó ṣe àti yóò tètè ya aṣẹ́nu ń bọ́ lágún. ṣùgbọ́n àwọn lè sọ èyí tó jù bẹ́ẹ̀ lọ sọmọ ẹlòmíín wọn ò sì fẹ́ kó ní tòun ó complain. àkíyèsí tí mo tún ṣe nípa àwọn èèyàn tí wọ́n máa ń hurú ìwà yìí ni wípé bó tilẹ̀ wù kí wọ́n sọ wípé kí ìwà yìí burú tó kí gbogbo ará ilé kí gbogbo ará àdúgbò mọ̀ pé ìwà tó ń hù yìí ọ̀dà automatically tí wọ́n bá wà níbi tí lọ́dọ̀ ẹnìkan tí wọ́n ti nílò ìrànlọ́wọ́ àbí tí wọ́n fẹ́ gba nǹkan àwọn fún ara wọn lọ́kàn àyà ara wọn wọ́n mọ̀ wípé táwọn bá hurú ìwà yìí níwájú onítọ̀hún ó lè ṣokùnfà káwọn ó pàdánù ìrànlọ́wọ́ yìí wọ́n á wá fi ìwà yìí wọ́n ó fi pamọ́ ní kòríta abẹ́hùn tí àwọn bá tún ti gba ohun tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ tán tí wọ́n wà pẹ̀lú àwọn ènìyàn tápá wọn ká ṣe Yorùbá sọ wípé ẹni apá ẹni ká ńlá lẹ̀ dì í mọ́ wọ́n ó tún gbé ìwà burúkú yìí wọ̀ bí ẹ̀wù. Olúwa mi ṣàánú mi ṣàánú mi Olúwa. àǹtí mi mọ́ mi Princess Ọláyínká aya nígboyà mo kí yín mà ẹ kú ìrọ̀lẹ́ o. ìbẹ̀rù Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ìbẹ̀rù Ọlọ́run bá ọmọlàkejì ṣe á mọ ìyàtọ̀ láàrin correction àti insult. Olúwa ṣàánú mi. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àwọn ẹlòmíín ń bẹ bí ọ̀rọ̀ bá ṣe ń ká wọn lára wọn ò mọ bí a ṣe control anger bí ọ̀rọ̀ bá ṣe ń ká wọn lára bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ń react. Yorùbá sì sọ wípé bínú bá ń bíni ká má ṣe sọ̀rọ̀ bínú ẹni bá ń dùn ládùn jù ká tún ṣọ́ra láti ṣèlérí. torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ló ṣe jẹ́ wípé àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn lásìkò tí ọ̀rọ̀ bá ń gbé wọn níkùn tínú bá ń bí wọn èyí tí wọ́n ó fi sọ̀rọ̀ wọ́n ó yàmọ̀ dákẹ́ torí kí wọ́n má bàa sọ má tán lé ọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ni Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ yìí ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pé kì í ṣe gbogbo ènìyàn ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbà ìwà yìí ó máa ń ẹlòmíín máa ń ìwà ìbàjẹ́ yìí máa ń mọ ẹlòmíín lára dáàyè pé yóò wá bẹ̀rẹ̀ sí ní rí gẹ́gẹ́ bí kádàrá òun ni ẹlòmíín gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì máa ń rí gẹ́gẹ́ bí confidence pé torí pé òun ní confidence ẹlòmíín máa ń rí gẹ́gẹ́ bí ìgboyà pé àyà tòun ló ki tó bẹ́ẹ̀ òun lè sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ló gba ẹnu òun. n tí wọ́n sì ń pè ní ìgboyà kì í ṣe nípa èsì kì í ṣe nípa ká sọ̀rọ̀ kò gbákùngbé kì í ṣe nípa pé kọ́mọ̀sẹ́ni tá a lè sọ̀rọ̀ àbùkù sí ohun tí wọ́n ń pè ní ìgboyà ó lọ fà mọ́ ń bọ̀ náà. Ẹ̀mí mímọ́ agbára ọ̀run ò wá gbé mi wọ̀. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ wá. irú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń hurú ìwà yìí Wá gbé mi wọ̀, wá gbé mi wọ̀.
ìrajà máa ń jarí. tí wọ́n bá rí wà ní ibi tó yẹ kí wọ́n ó ti sọ̀rọ̀ gangan. àyà wọn máa ń fò lọ ni. bí afẹ́fẹ́ wẹ́ mi lọ o. ẹ rí i pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní Yorùbá ní ẹni apá ẹni bá ká ńlá lẹ̀dí mọ́. kódà ọ̀pọ̀lọpọ̀ irúfẹ́ àwọn èèyàn báyìí ibi tí wọ́n bá ti rẹ́ wọn jẹ gangan tó jẹ́ pé ẹlòmíín ti hùwà tí ò dáa sí wọn ṣùgbọ́n bóyá torí wípé ẹni tó hùwà tí ò dáa sí wọn yìí ẹni tó lágbára jù wọ́n lọ ni wọ́n ó dákẹ́ fẹ́lúfẹ́lú wọ́n ó pa lọ́lọ́ bí omi inú àmù ni. olùdùnnú sọ fún mi bí mo béèrè wà gbàgbà. ó tiẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà irúfẹ́ àwọn èèyàn tó máa ń hurú wà yìí ibi tó yẹ kí wọ́n ó ti sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ ńbẹ̀ tí wọ́n bá wá kúrò ńbẹ̀ tán lẹ́yìn tí wọ́n bá ti rẹ́ wọn jẹ ńbẹ̀ tán tí wọ́n bá tún wá bọ́ sáàrin tó bá kù àwọn pẹ̀lú àwọn èèyàn wọn wọ́n ó tún bẹ̀rẹ̀ ẹnu jíjà mí lè ní mí kàn fẹ́ ṣe kínní ni tí n bá ní kí n máa dá lóhùn bẹ́ẹ̀ mo lè ba nǹkan jẹ́ irọ́ ni àìnígboyà ìdára ẹni lójú tó ni. ṣùgbọ́n bí irú wọn bá wà pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n lágbára jùlọ wọ́n á máa fọ́kẹ́ wọ́n á máa sọ̀rọ̀ bí ìgbà wípé àwọn lè sòkè dilẹ̀ wọ́n á máa sọ̀rọ̀ bí ìgbà wípé kò sẹ́ni táwọn ò lè kò lójú ilé nìkan nírú wọn ti mọ̀ ń halẹ̀ níbi tí wọ́n ti ní àwọn ẹni tí ó gbèjà wọn àbí tí wọ́n ti lágbára tí wọ́n bá wà lóde tí wọ́n bá níbi tí wọ́n ò ti dá wọn mọ̀ tí wọ́n bá halẹ̀ mọ́ wọn wọ́n pa lọ́lọ́ bí omi inú àmù ni ọkọ ìyàwó mi wà bẹ́ẹ̀ ìyàwó ilé ẹnìkan ló lè halẹ̀ mọ́ ìyàwó ilé mi wà bẹ́ẹ̀ ẹni tóun àti ẹ̀ jọ ń gorí ara wọn nìkan ló lè rí fín bó ṣe lè bá àfẹ́sọ́nà rẹ̀ sọ̀rọ̀ ẹni tóun pẹ̀lú ẹ̀ jọ ń fẹ́ra wọn sọ́nà àbí ẹni tí òun pẹ̀lú ẹ̀ jọ fẹ́ra wọn sílé bó ṣe lè bá a sọ̀rọ̀ ó lè bá a sọ̀rọ̀ anyhow ó lè sọ̀rọ̀ àbùkù fún kódà àtìríyàwó ilé tí ó sọ pé ọkọ òun ponú àdìrọ́ kọjú ó pé ìwọ tí èrìn dín tiẹ̀ jẹ́ ọmọ sọ fún ìyàwó tó fẹ́ lẹ́nu kódà ọkọ mi à máa sọ lójú àwọn ọmọ òun ni mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé àwọn ẹlòmíín ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín bí ọ̀rọ̀ bá ṣe ká wọn lára kódà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà èyí tí mo ń mú wọn overreact yìí gan kì í máa jẹ́ ọ̀rọ̀ tó nífun tó lẹ́dọ̀ kì í ṣùgbọ́n torí wípé àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ ni wọ́n máa ń overreact sí. ẹ rí i pé ọkọ àtìyàwó míì tí ọkọ míì tó bá tíyàwó ẹ̀ bá lọ fẹjọ́ sùn àbí tó bá lọ fẹjọ́ ìyàwó ẹ̀ sùn pé lágbájá kíní kan èyí tó fara ya tí ó ṣe gbá kan ẹ lọ kìlọ̀ fún dáadáa o ẹ ṣe gbá kan ẹ ṣàwó kan ẹ ṣe kókó bàbá ṣáṣun tí ò bá gbọ́ tí ò bá fọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé máa ṣe léṣe ni o. ní wọn bá wá káàmù ẹ̀ dáhùn pé àwí farabalẹ̀ kí ni ìyàwó rẹ̀ ṣe gan-an asunkún rojọ́ ilé ní mọ́ ọ́ tú nígbà tí ọba wa padà sọ̀rọ̀ ọ̀hún kalẹ̀ a ní làgbàjà ṣé ní tíyàwó rẹ̀ ṣe náà nu tó fẹ́ torí ẹ̀ para rẹ̀ sóòdóbìnrin mọ̀ ni kí ni ìyàwó rẹ̀ wá ṣe kí ló tí ì ṣe. lọ́jọ́ rẹ̀ mímọ́ yìí. ẹlòmíì ẹni tó lọ fẹjọ́ sùn lé pé ìyàwó tèmi àmọ́ ṣe tó jù bẹ́ẹ̀ fún mi tó jù bẹ́ẹ̀ lọ fún mi kódà nígbà míì àmọ́ gbá mi létí bínú bá bí ìwọ láwa máa. ọ wà á lanu tiẹ̀ sílẹ̀ ò ní lè pàdé. rán ẹ̀mí. sẹ́ni tí ọ̀bá dóko bàbá ẹlòmíì rí ní wọn pé oko bàbá òun ló tóbi jù. àwa àyànfẹ́ máa mi ṣàfẹ́rí rẹ̀. àní dèédé ohun tó o bá fẹ́ kí ọmọ ẹlòmíì ó ṣe sí ọ. ohun tó o lè gbà òun ni kó o ṣe sọ́mọ ẹlòmíì. ìwọ là ń wò ó.
ìwà tó o mọ̀ wípé tọ́mọ ẹlòmíì bá sọ sí ọ yóò dùn ọ́ má hùrù ìwà yìí sọmọ ẹlòmíì. ẹ̀jẹ̀ tí ń ràn nínú vein ẹ̀ ní ràn nínú vein ọmọ ẹlòmíì. inú bá ń bí ẹlòmíì kò mọ̀ bá a ti kó ẹnu níjànú. gbogbo ohun tó bá ẹ́ńtà ẹnu ẹ̀ ní táìmù yẹn náà bí ó ṣe ẹ́ńtà ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe jùúlẹ̀ gbìm. láì bìkítà wípé ọ̀nà wo ló fẹ́ ǹjẹ́ ó máa sit well ní ǹjẹ́ ó máa bá ẹ nìyí lákínyẹmí ara mu ǹjẹ́ ó máa sit well tó bá balẹ̀ sínú ẹni tí mo fẹ́ sọ ọ́ sí yìí. ọ̀rọ̀ kò bá kùn gbé yìí àìmọye jàǹbá ló ń ṣe láwùjọ wa. ìwà ìbìkítà ìwà gbéta ni ó mú mi mọ̀chọ́mọ̀chọ́ náà nù. kí ló fẹ́ ṣe. a fẹ́ rí ọ láàrin wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Jésù. Sounds technical. mo kí yín o ẹ kú ìrọ̀lẹ́ o yẹ ká alẹ́ òkùnkùn ti kùn ọjọ́ ti bora. àtìlẹ́yìn rẹ̀ mú pé wọ́n yóò wà láwùjọ. irú àwọn ká máa sọ̀rọ̀ kò bá kùn gbé yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan lè ní bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ pé wọ́n pààyàn ẹ̀ẹ́dínní kan ẹ̀mí èèyàn tọwọ́ ẹnìkan bọ́ irú wọn lè fò sókè wọn lè ní aláyé ọlọ́run ò ní jẹ́ kẹ́mi èèyàn tọwọ́ tèmi bọ́. àìmọye èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé ibi ká sọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ tó lè bí ọmọ ẹlòmíì nínú ká sọ bó bá ṣe bọ́ sí ni lẹ́nu ká tiẹ̀ má wò wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé kò wúwo báyìí ká má rò wò níbi ká sọ̀rọ̀ kò bá kùn gbé yìí ó ti ṣe jàǹbá fọmọ ẹlòmíì. mo ti rí oríṣiríṣi nípa ká sọ̀rọ̀ kò bá kùn gbé ẹni tó fẹ́ sọ̀rọ̀ sí ẹni a ò yìí ó mọ̀ bóyá ohun tí ń dùn ún lókàn àyà gangan bóyá ìbànújẹ́ ayé ẹ̀ gangan ló fẹ́ fi sọ̀rọ̀ sí òun ọ̀mọ́ tó o bá wá sọ kalẹ̀ tán tí ò sí tu ẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì gan ìwà ìbìkítà yìí ká sọ̀rọ̀ jàù ká sọ̀rọ̀ sí ni anyhow ká sọ̀rọ̀ anyhow gbogbo ohun tó bá ti bọ́ sí ni lẹ́nu ká sọ anyhow ẹlòmíì gan ti fi kóra ẹ̀ sínú ìyọnu. torí nínú àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kì í bá lára mu méjì ni àwọn kan torí pé àìlọ́kàn ọkàn wọn wà pòrúurú ọ̀rọ̀ kò bá kùn gbé tí wọ́n sọ sí wọn yìí ó lè fa depression ó lè fa ìrònú ó lè fa àròkàn ó lè lọ hú ọgbẹ́ tó ti jiná ó lè fa trauma bóyá ó ti ẹ̀ ń try ó ti ń gbìyànjú láti overcome trauma yẹn ìwọ lè má mọ̀ àmọ́ ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ àlùfàǹṣá tí wọ́n sọ yìí tó jẹ́ wípé bó ṣe bọ́ sí wọ lẹ́nu ìwọ kan jù ú lọ bẹ́ẹ̀ ojúlẹ̀ bẹ́ẹ̀ láì fìtà ẹ̀ ó lè jóun ló máa hu egbò ọlọ́jọ́ pípẹ́ yìí jáde ó lè fa depression ó lè fa kónítọ̀hún kó bẹ̀rẹ̀ sí ní lọ ronú ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa àti rẹ́ni ó pokùnso látàrí wípé wọ́n sọ̀rọ̀ tó ká a lára ọ̀rọ̀ tó bà á nú jẹ́ torí inú tá à ń wò yìí a máa ní inú gbé ọ̀rọ̀ sí jura wa lọ àwọn apá abìkan nìyẹn ó lè jẹ́ wípé ọ̀rọ̀ tó o fẹ́ sọ̀hún tó jẹ́ ọ̀rọ̀ àlùfàǹṣá àbí ọ̀rọ̀ kò bá kùn gbé ó lè jẹ́ lápá ọ̀dọ̀ ọrú àwọn èèyàn bẹ́ẹ̀ ibi tó máa balẹ̀ sí ni wípé kí wọ́n ó torí pé wọn ò lọ́kàn wọn ò nínú tá a gbé ọ̀rọ̀ sí wọn ò ní ọkàn tá a fi kọ̀tró ọ̀rọ̀ wọn á lọ látàrí ọ̀rọ̀ yẹn wọ́n lè lọ fi ṣera wọn ní ṣùtá ìbànújẹ́ ọ̀rọ̀ yẹn lè kó ìbànújẹ́ bá wọn tí wọ́n á torí ẹ̀ lọ ṣera wọn ní ṣùtá pé èmi ṣé bẹ́ẹ̀ náà láyé mi ṣe wá bàjẹ́ tó ni èmi ní lágbájá sọrú ọ̀rọ̀ yìí sí ṣé bẹ́ẹ̀ láyé mi ṣe bàjẹ́ tó ni ṣé bẹ́ẹ̀ ni tí ẹ ṣe jámọ́ nǹkan kan tó ni ó lè torí ẹ̀ lọ ṣera rẹ̀ léṣe látàrí ọ̀rọ̀ sísọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ti dá ọ̀ràn bẹ́ẹ̀ látàrí ọ̀rọ̀ sísọ
torí àwọn ò kì í rò pé báwo ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èèyàn bí mi mo fẹ́ sọ sí, ǹjẹ́ ó máa sit well níkùn onítọ̀hún, báwo ló ṣe ṣó máa rí digest. Àìmọye èèyàn ló ti ara ọ̀rọ̀ kò bá kùn gbé yìí ló ti dẹ́mi ẹlòmíì lógbòdò. Ní orí ìrònú lẹlòmíì máa wà, ó lè máa ru ọ̀rọ̀ yìí lè máa bà á nínú jẹ́ kó máa ronú lórí ẹ̀ kó sì fẹ́ sọdá títì. Ìrònú ọ̀rọ̀ yìí lè jẹ́ kó ti gbàgbé ara ẹ̀ kó sì kó sẹ́nu ọkọ̀. Ẹlòmíì àti rẹ́ni tí wọ́n ti sọ̀rọ̀ kò bá kùn gbé sí tó torí ẹ̀ délé lọ lè pokùnso. Irú àwọn èèyàn báyìí náà bí wọ́n bá wá sí ń sọ̀rọ̀ wípé ẹ̀mí èèyàn tọwọ́ ẹnìkan bọ́, wọ́n á ní láyé Ọlọ́run má jẹ́ kẹ́mi èèyàn tọwọ́ àwọn bọ́ láì mọ̀, ignorantly. Àìmọye ẹ̀mí ló sì ti tọwọ́ wọn bọ́. Àwọn kan nìyẹn lára àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ kò bá kùn gbé sí apá kan tó jẹ́ wípé wọn ò lọ́kàn tá a fi digest ọ̀rọ̀, wọn ò mọ bá a ṣe control ọkàn ara ẹni. Bí ọ̀rọ̀ bá ṣe dùn wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ronú sí, wọ́n máa wà depressed. Wọ́n lè tara bẹ̀ tí ò bá sẹ́nìkan nítòsí wọn àbí tí wọ́n lè express ara wọn fún, tí wọ́n lè ṣàlàyé, wọ́n lè torí ẹ̀ tí wọ́n bá dárú ọ̀rọ̀ yìí wọ́n lè torí ẹ̀ lọ ṣera wọn ní ohun tí ò dáa. Àwọn apá kejì ni àwọn tó jẹ́ wípé àwọn lọ́kàn tí ọ̀rọ̀ tí wọ́n sì sọ òun kò sí tiwẹ̀ nínú tiwọn náà. A wá di wípé ọ̀rọ̀ tó sọ òun kí wọ́n kán máa bẹ́ẹ̀ pín sáìmọye ọ̀nà, kán bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ fún un lóríṣiríṣi ìtumọ̀. Lára àwọn tó lọ́kàn yìí tí wọ́n lè control, a máa rí ẹni tí ó jẹ́ onínú líle nínú wọn. Èyí tó bá jó onínú líle nínú wọn ó lè tara abẹ̀ ṣe ọ́ ní ṣùtá. Ọ̀rọ̀ ẹnu a máa kó bá ẹni tó sọ fún ara ẹ̀. Ní àwa sọ̀rọ̀sọ̀rọ̀ orí atẹ́gùn ń ṣe máa ń bẹ Elédùà kọ́mọ̀jà àtẹnugbó bí ọwọ́ torí ọ̀rọ̀ lágbára. Látàrí ọ̀rọ̀ kò bá kùn gbé tẹ́lòmíín sọ, ibẹ̀ ló ti pàdé ogun tí ń bá a fínra. Torí àìká sọ̀rọ̀ láì bìkítà, láì tiẹ̀ bìkítà pé ǹjẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ǹjẹ́ ó máa bá ẹni tí mo fẹ́ sọ sí ṣé máa bá a níbi tó dáa, ṣé kò ní bọ́ sí àpò ìbínú rẹ̀. Àti pàápàá jùlọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣé tí wọ́n bá sọ sí mi náà ṣé mo lè gbà á. Bó o bá ṣe lè react pẹ̀lú ọ̀rọ̀ tó o fẹ́ sọ sí èèyàn tó bá yẹ pé ẹlòmíì ló sọ sí ọ, bẹ́ẹ̀ ni kó o ṣe rò ó kó tó di wípé ọ̀rọ̀ tó o fẹ́ sọ sọmọ ẹlòmíì yẹn kó tó tẹnu rẹ̀ jáde. Ẹlòmíì látàrí ọ̀rọ̀ ẹnu yìí ibẹ̀ ló ti máa rí oríṣiríṣi olòdì. Àwọn kan apá kan lára àwọn tó yẹ pé wọ́n jẹ́ onínú fùfù yìí tí ò ní nǹkan kọ̀kọ̀, tí kì í ṣe ìkà, tí iṣẹ́ ni tó lè ṣe ọ́ ní ṣùtá, tí ìkà ò máa bóun sùn kọ́ mọ́ bá jí, òun máa dàrú lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Apá kan lára àwọn tó jẹ́ wípé àwọn lọ́kàn, àwọn ò lè lọ jẹ́ kí ọ̀rọ̀ kò bá kùn gbé tó sọ sí wọn kó wọ́n lọ fi bayé ara wọn jẹ́. Àwọn máa mọ bí wọ́n ṣe máa dá padà sí ẹni lọ́nà kan àbí kejì. Ọ̀nà méjì tí wọ́n gbà ṣiṣẹ́ náà ni ọ̀rọ̀ kò bá kùn gbé ká sọ sí yàn. Ẹni tá a sọ sí ó lè bayé ẹ̀ jẹ́ àbí kó bayé ẹni ó sọ jẹ́. Lára àwọn bí mo ṣe ń sọ bọ̀, lára àwọn tí àwọn tó máa ń sọ̀rọ̀ kò bá kùn gbé yìí, lára àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ kò bá kùn gbé sí, ìmíì tó bá jẹ́ pé onínú fùfù lòun tí ò nínú gba ọ̀rọ̀ sí, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó change ẹ̀ yóò wá di wàhálà. Á wá di pé ìwọ ò gbà fún mi, èmi ò gbà fún ẹ. Ìjà yìí ó lè dájà lẹ̀, ó lè dáriwo, ó lè fa kí ọkọ àtìyàwó bẹ̀rẹ̀ sí í lura wọn. Ohun tó máa ń fa domestic violence nìyẹn.
ọ̀rọ̀ kò bá kùn gbé bóyá ẹni àkọ́kọ́ bóyá ọkọ àti kí ló dé tó ṣe báyìí ní tí ìyàwó máa fi dáhùn ọ̀rọ̀ líle ni ohun ọkọ tóun náà bá tún máa ṣe mọ̀ pé ẹni tó bá kọ́kọ́ sọ̀kò ògúlùtù ní ọ̀sọ́ ẹni tí ó bá sọ ṣìkejì ìdárọ́ ni. tí onínú fùfù méjì tí wọ́n bá jọ ń ṣe fàǹfà ọwọ́ ẹnìkan máa ya wèrè jẹ nìkejì lọ ọwọ́ ẹnu ẹnìkan máa mú jẹ nìkejì lọ. káwí àfọ̀ ohun tí ò tó nǹkan ó máa di ńlá á wá di pé ọkọ àtìyàwó níbi pé o ṣe lè ṣe bẹ́ẹ̀ o ṣe lè ṣe gbá o ṣe lè ṣàwo ibẹ̀ ló wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì síra wọn ọ̀rọ̀ òdì tí wọ́n wá ń sọ síra wọn yìí ó lè má sit well nínú ẹnìkíní àtẹnìkejì yóò wá dìjà ẹ̀ńtọ́wọ́ ẹ̀ bá wá rorò ni ó ṣe ẹnìkejì ní ṣùtà ó máa ń ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ méjì. a wá di wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ̀n pọ̀ rí ara wọn. ọ̀tá mi ò rojú tèmi mọ́ mo ti gbéṣẹ́ ńlá gbé lọ́wọ́. nígbà ìbájọ́ ń sọ̀rọ̀ yóò bá sọ pé ó lè jẹ́ nìkíní ní ọ̀kọ̀ọ̀kan sọ pé mo rò pé ó ya wèrè ó sọ pé èmi ló ń bá wípé ó ya wèrè àbí kò fẹ́ dáa fún ìyá ẹ̀ ni ìkejì náà ni bàbá ẹ̀ dẹ̀ máa ṣòfò bó ṣe wà yẹn ó ti ń bọ̀ nìyẹn o ó ń rúgbó bọ̀ ìrẹ̀ bí eré wọ́n lè jọ wọ̀dì mú àbí kẹ́nìkíní ó fàgbò kíkejì ó yọ̀bẹ á wá di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní léra wọn kiri àdúgbò èrò ó wàá pé pitimu ibi tí mo ti sọ̀rọ̀ understanding nìyẹn. láàárín àwọn èèyàn tí wọ́n lè control ara wọn tí wọ́n bá sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí wọn òun ni àwọn tí ó ní understanding. àwọn èèyàn tí wọ́n mọ̀ wípé èébú kì í so. àwọn ìyẹn gangan àwọn ìyẹn ò wọ́pọ̀ láwùjọ. àwọn èèyàn tó mọ̀ wípé èébú kì í so. ìwọ ọlọ́run ló lè fèrè sí sámi. tí wọn ò sì ṣe react tí wọn ò ṣe nǹkan kan tí wọn ò sọ dariwo òun. kì í ṣe wípé wọn ò mọ̀ ní ọ̀rọ̀ kò bá kùn gbé o. kì í sì ṣe wípé wọ́n ní nǹkan burúkú kan tí wọ́n fẹ́ dọ́gbọ́n lọ ṣe ń kọ̀rọ̀. ṣùgbọ́n understanding yẹn ó lágbára gan. ọlọ́run okùn fàdákà mi ò gbọ́dọ̀ tú o ọ̀pọ̀ wúrà mi ò gbọ́dọ̀ fọ́ o. àwọn ó kúrò ń bẹ̀ ni. torí bíbélì gan sọ wípé fi àyíká ìjà sílẹ̀ kó tó di wípé ìjà di ńlá. ibi tí mo ti ń sọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ẹ̀kan nìyẹn pé èèyàn ń lọ sí ilé ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ ń lọ sí chọ́ọ̀chì ó ń ka bíbélì mi ò tiẹ̀ ka bíbélì ó kàn ń gbé bíbélì yìí kiri lásán ni bíbélì yìí sì kún fún ọgbọ́n ìmọ̀ òun pẹ̀lú òye. àwọn kan wí pé ẹ̀mí mímọ́ ló kọ bíbélì àwọn kan wí pé àwọn òǹkọ̀wé kan ni wọ́n tó pọ̀ ni wọ́n fi ọgbọ́n orí gbé kalẹ̀ àti ẹ̀mí mímọ́ ló kọ bíbélì ni o àti àwọn ọ̀jọ̀gbọ́n kan ni wọ́n fi ọgbọ́n orí tiwọn ni wọ́n fi tò ó jọ. ohun tó ṣe pàtàkì ńbẹ̀ jùlọ ni wípé bíbélì yìí mọ̀ pé o. gbogbo ọ̀rọ̀ bíbélì ọ̀rọ̀ ọgbọ́n ni kò sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà lábẹ́ òrùlé ọlọ́run ọba olódùmarè yìí tí ò sí ọ̀rọ̀ rẹ̀ nínú bíbélì. bó o bá ń gbóná bíbélì ọkọ bó o ṣe sọ ọ́ di tútù. bó bá fẹ́ dàrú ọ̀nà bó o ṣe lè tó tí òfin ní dàrú ó ń bẹ́nu bíbélì. èmi kì í ṣe ẹlẹ́sìn o
ṣùgbọ́n bíbélì kún fún ọgbọ́n ìmọ̀ òun pẹ̀lú òye. ẹni tó bá sì ń kà á fúnra ẹ̀ yàtọ̀ sẹ́ni tí wọ́n ń kà á sí létí. ó ń tọ̀hún ó súnmọ́gbọ́n tọ̀hún ó jìnnà ságọ̀ tààrà. bí adé ń tèmi ọba mọ̀ mi kì í sọ ń tí ọba yé mi kì í sọ. bí n bá wà níbì kan tí wọn bá ń sọ̀rọ̀ ohun tí mi ò mọ̀ ń pa ẹ̀. èmi kì í pẹ́ lórí ẹ̀. wọ́n ì tiẹ̀ nípẹ́ tí ń fi ìjánu ń bẹ̀. torí mo mọ̀ wípé ohun tí mò ń tó ń sọ ó fẹ́ tako experience mi. ìrọ̀lọ́ wa ń pa ẹnu lásán ló ń múlẹ̀ ni. èmi ó padà tún di rẹ̀ wò lẹ́yìn tí mo dákẹ́ o. bàbá àrà mo mọ̀ ni pé bàbá àrà mo fẹ́ lò lórí ètò yìí lónìí tí ń fi palẹ̀mọ́ tí ń fi kangara. bẹ́ẹ̀ mi ṣe darí lónìí náà nù o pé dèédé ohun tó o bá mọ̀ wípé o lè gbà lọ́wọ́ ẹlòmíì òun ni kó o fún ọmọ ẹlòmíì n tó mọ̀ wípé ọmọ ẹlòmíì lè ṣe sí ẹ tó o lè gbà òun ni kó o ṣe sọmọ ẹlòmíì. torí mo hóòpù pé mẹ́sẹ̀gì yìí afọpọlọgbé afilàákàyè gbé a digest ẹ̀ dáadáa torí kí ó má bàa ṣe aláìtó fún èmi pẹ̀lú yín ni. Jésù mi dákun bá mi o. ọ̀rọ̀ àlàáfíà ó máa ń tún àwùjọ ṣe ni. Yorùbá ní ọmọ ọ̀lẹ mi wọ ọjà wọ́n ní kò ní í dáa fún ìyá ọ̀lẹ. ọ̀lẹ ní ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ó jẹ́ ó dáa fún ìyá gbogbo wa. bẹ́ẹ̀ nìkan bá ń gbé gbóná ẹnì kejì mú un ní tútù. ẹni tí ń pòun ò ní gbà òun ò ní gbọ́ òun. kìí ṣe kò túmọ̀ sí pòun ló gbọ́n jù o. ẹni tó ń káàmù ẹ̀ dáhùn kìí ṣe torí àgọ́ tiẹ̀ ni o. ta ni mo mọ̀ ta ni mo ní lọ́lọ́run mi. a máa ń rírú àwọn ọ̀wà yẹn nínú ìgbéyàwó. ìwà tó ní ìgbà ọ̀gbà. a máa ń rí i láàrin ilé ẹlòmíì àkìtàn ni. ó wù Dáfídì láti kọ́lé fọlọ́run. kì í sì í ṣe wípé àwọn tó máa ń gbé nǹkan tutù yìí kì í ṣe wípé ọ̀rọ̀ kì í dùn àwọn náà o. ṣùgbọ́n bá mi sọ pé kò lè ṣeé ṣe. ó kàn jẹ́ wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá wọn ní. ọmọ rẹ̀ la máa fi. gbàmígbàmí òye àgbà ẹranko burúkú ń yẹ lé ní ìbọ̀wá òyọ́dẹ. àwọn máa ń rí nírìí wípé rárá wọn ò gbọ́dọ̀ gbọ́ pé irú mi ni mo wá ń dá wàhálà lẹ̀ bí mi ni mo wá dáriwó lẹ̀. ibi tí mo ti mú understanding wọlé nìyẹn. understanding yìí Ọlọ́run ní mọ́ ọ́ dá a mọ́ èèyàn ẹlòmíì tọ́lọ́run ò sì dá a mọ́. wọ́n máa ń rí ihe nínú ìrírí ayé nínú ìrìn àjò ayé torí Yorùbá ní ọgbọ́n tá a fi gbáyé ayé ni mọ̀ ọkọ ni. bàbá ò ní sọ pé òun ò mọ wọn mọ́ rẹ̀. ìwọ ló ṣẹ̀dá mi ò ẹlẹ́dàá mi. ìrírí ayé lágbára púpọ̀ púpọ̀. bàbá jẹ́ kí tèmi ṣeé ṣe o. ìrírí ayé ó lágbára púpọ̀ púpọ̀. bàbá mi mọ́. Délékè Àkànbí nínú gbogbo ìrìn àjò ayé wọ́n máa ń kẹ́kọ̀ọ́ ní.
ó máa ń kẹ́kọ̀ọ́ lára ọmọdé, ó máa ń kẹ́kọ̀ọ́ lára àgbà, ó máa ń kẹ́kọ̀ọ́ lára ọkùnrin, ó máa ń kẹ́kọ̀ọ́ lára obìnrin. Kódà tí wọ́n bá léèyàn gọ̀bẹ taṣu pé kò níyè nú rárá, lọ́dọ̀ tèmi tí mo lè ṣàmúlò lára rẹ̀ ń bẹ. Eléke Àkànbí torí kò sí ohun tó useless inú ayé. Kódà ẹni tẹ́ ẹ pé ò já mọ́ nǹkan kan rárá. Òun náà ó wúlò láti fi ṣẹ̀sáǹpù fọ́mọ ẹlòmíì tí wọ́n bá ń wàásù fún. Tí ò wá fẹ́ gbọ́ tí ń ṣe tí kunkun. Wọ́n á ní àbọ̀ fẹ́ káyé tiẹ̀ náà dàbí ayé lágbájá. Òun náà ní rárá o. Wọ́n á ní ọ̀dà tó o bá fẹ́ kọ́ dàbẹ́ gbọ́n tá à ń bá ọ sọ. Mọ̀mọ̀ jẹ́ mi sunkún àsunù o. Bá mi ṣẹ́ kọ́ta máa yọ mí. Kódà ẹni a ti kú. Ayé máa ṣe sí ọ̀sán. Ẹni ó ti kú sọ́rí ẹnu mi àgò. Táwọn èèyàn ti wò pé ó ti kú ó ti bàjẹ́ bẹ́ẹ̀ mi bá ti bọ́ ó ti tán. Kí wọ́n ti gbé sin. Ẹ lọ lè béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n máa ṣe ríṣùà. Wọ́n máa lọ lè yí òkú ẹlòmíì hù lóru ọ̀gànjọ́ láti fi ṣoògùn owó. Ẹ rí i pé kò sí ohun tí ò wúlò. Ìyàtọ̀ ń bẹ láàrin insultive words and correction. There are words, there are ways, there are many ways to correct people than passing insult on them. Ìwọ ni mò ń wá o. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ kòbákùngbé yìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń mọ̀ọ́mọ̀ ni o. Bí èrò yìí. Tí wọ́n bá ti ń ṣe fàǹfà pẹ̀lẹ́ nìkan, inú wọn máa ń ru débi wípé àwọn á fẹ́ mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ tí ó máa ru ìbínú ẹni yẹn náà jáde. Kíní yìí dẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó máa ń jẹ́ kí ó máa ń diṣu atayanyan. Wọ́n á fẹ́ sọ̀rọ̀ ìkanra bí inú ṣe ń bí wọn. Wọ́n máa ń mọ̀ọ́mọ̀ fẹ́ sọ̀rọ̀ ìkanra. Kí lè bá bẹ̀ wọlé. Bí ọ̀rọ̀ tí ó dùn onítọ̀hún tí ó wọlé egun tí ó wọnú kíyẹmí ara. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà rèé ọ̀rọ̀ yìí máa ń irú àwọn ìwà bẹ́ẹ̀ ó máa ń dógun dọ́tẹ̀ẹ́lẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà kìí ṣe ní ìgbà míì Yorùbá ní tá a bá pé yọ ya níbù ó lè lọ ya lóòró. Tá a bá sì sọ wípé yọ ya lóòró ó lè jẹ́ wípé ìbú ni ó ti yà. Ní ìgbà míì rìsọ́ọ̀tì tí àwọn tó máa ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá rò wípé àwọn fẹ́ rí wọ́n lè mọ́ rí rìsọ́ọ̀tì yẹn. Ó máa ń dìpẹ́ǹdì lórí ẹni tí wọ́n bá sọ irúfẹ́ ọ̀rọ̀ báyìí sí. Àáfàá gbé bọ́dì àkú òde àná o ọmọ ọba Adéwálé Bákàrè nù. Kí lè bá bẹ̀ wọlé. Àkú àṣeyẹ àná. Bàbá mi máa ṣí ìlàkùn. Mo ní Yorùbá ní alẹ́ pé yóò ya níbù kó jẹ́ wípé òró ni ó ti yà. Ilé pé yóò ya lóòró kó lọ lè ya níbù. Ní ìgbà míì ẹni tó o fẹ́ torí pé ìwọ pẹ̀lú ẹ̀jọ́ ń ṣe fàáfà ó wá wò pé torí pé inú ń bí ọ ó wá wò pé jẹ́ kí n sọ̀rọ̀ kan tí ó bínú kí n lè shut it up. Ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run wà nú o. Tí o kàkà kóhùn ó shut up tó bá jẹ́ wípé kò sí tó ẹ̀ níkùn ẹ̀ tóun lọ lè bá ọmú níbi tó lágbára ńkọ́. A máa dágbọ́n mi sí omi ò tó ń lẹ̀ dáadáa. Àánú rẹ̀ sílẹ̀ fún mi o. Láàrin ilé, láàrin ẹbí, láàrin ọ̀rẹ́, láàrin ẹgbẹ́, láàrin mítìnì. Bí eré ní í ṣe mọ́ bẹ̀rẹ̀. Dáadé èmi ṣe gbọ́ nǹkan tí lágbájá sọ èmi ló ń bá wípé orí mi ò pé yẹn o. Sílẹ̀ fún mi o. Kí lè bá bẹ̀ wọlé. Àwàdé orí ìtìẹ́ náà burú. Olúwa ṣíjú àánú wò mí. Ìgbà tóun máa bá tẹ́nìkejì bá máa sọ̀rọ̀ ó lè pé orí ìtìẹ́ náà burú bí orí lágbájá. Òun ti kó èèyàn méjì papọ̀ nù o wọ́n ti di mẹ́ta. A wá di pé kó máa ràn
kó máa ràn yóò wá dariwo tí wọ́n bá jẹ́ ni tálágídí tẹ́ni tó lágídí dáadáa bá ń bẹ láàrin wọn ó lè dogun pé kó di pé à ń lura ẹni ká mọ̀ ṣera ẹni léṣe. Torí àwọn èèyàn kan ń bẹ tínú bá ń bí wọn kì í rò pé ohun tí ìbínú àwọn lè dálẹ̀ wọ́n wá lè ìbínú wọn wá lè ba nǹkan jẹ́ tán o. Ẹ wàá padà máa ṣètò ẹ̀ ṣùgbọ́n ohun tó ti bàjẹ́ ńkọ́. Yorùbá sì sọ wípé kó tó di pé ojú fọ́ lágbárí ẹni èèyàn ti mọ̀ yẹ̀ fókò. Ká má wàá dá padà dẹni tí ń lo Panadol lẹ́yìn tí orí ti sọnù lẹ́rùn ẹni tán. Máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin ọkọ àti ìyàwó sẹ́ẹ̀. Ìgbé ńgbà wọn ó lè jẹ́ pé ìwàhálà láàrin ọkọ àti ìyàwó ńgbà míì ìyàwó míì tó bá jó nínú fùfù tí kì í gbọ́ tí kì í gbà ó lè bẹ̀rẹ̀ sí ní ba nǹkan ọkọ jẹ́ kó máa gbé tẹlifíṣàn kó máa là mọ́lẹ̀ kó máa gbé rédíò kó máa là mọ́lẹ̀ gbogbo nǹkan ní ọmọ dánú lérú pé ìwọ ó gbá mi létí àìwọ èmi ló ọkọ mi ó lè jẹ́ pé ibi tí wọ́n ti jọ ń ṣàríyànjiyàn ó lè jọ́kọ ló máa sọ pé nítorí orí burúkú ó lè jọ́kọ ní ó sọ̀rọ̀ kò bá kùn gbé ìsíyàwó ẹ̀ nígbà míì pé orí burúkú tí ìyá ẹ̀ ṣe náà tó fi dálé moṣú nìyẹn. Kábíyèsí Olódùmarè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a máa dógun lẹ̀ láàrin lọ́kọláya. Torí kò sí bá a ṣe gun ẹṣin ní kẹ́sẹ́ tẹṣin ò ní tani nípa. Iṣẹ́ rẹ̀ mọ́mọ́ ti bàjẹ́ o. Àbáfirú rẹ̀ irú ẹ̀ lo ìwọ ọjẹ́ gbàbí ìbáṣewọ ọjẹ́ gbarú ẹ̀. Ìyàwó náà ńgbà tí ó bá dáhùn òun náà lè wá àléébù kan nínú fámìlì ọkọ ẹ̀. Àti adúpẹ́ pé ìyá tèmi dálé moṣú ṣé bàbá tiẹ̀ tó mu tí yóò tó ń já sí gọ́tà kiri yẹn. Ṣé ẹ sì mọ̀ pé àwa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin eegun wọn máa ń le sóbìnrin wọn ò lè jà ń ta o ṣùgbọ́n tí wọ́n bá ti wà pẹ̀lú ìyàwó wọn léegun wọn mọ̀ níṣẹ́ wọn mọ̀ ràn wọ́n ní ọmọ ràn wọ́n. Ọ̀rọ̀ yóò wá bà níbi tí ọ̀dà meanwhile òun ló kọ́kọ́ sọ̀rọ̀ ọkọ̀ bá kùn gbé síyàwó ẹ̀ o àmọ́ òun rò pé òun fẹ́ bóyá ìyàwó ẹ̀ ń bá ṣàríyànjiyàn òun fẹ́ fi pàyàwó ẹ̀ lẹ́nu mọ́ pé tí n bá sọ̀rọ̀ tó dùn tó bá mú un ní sọrùn á dákẹ́ kò ní máa bá mi ṣe fàǹfà mọ́ tí ò ní mọ̀ wípé òun bu pẹtiró sílùú náà ni nígbà tí ìyàwó ọba ìju nọ́mbà míì tí ó lágbára ju tiẹ̀ lọ bàá báyìí ẹ sì mọ̀ pé àwọn obìnrin wọn yìí gbà bọ̀rọ̀ àgàgà àwọn obìnrin kan wà tó yẹ pé wọn yìí fẹ́ kọ́rọ̀ ọkùnrin ó gbẹ̀yìn sí wọn lára. Wọ́n fẹ́ dáyìn sùn. Ọ̀pọ̀lọpọ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n yìí fẹ́ lù sí ágúmẹ́ǹtì pé ohun ìní mi kódà tí wọn ò bá make sense kódà kí ó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń bọ́kọ wọn ṣàríyànjiyàn lé lórí kódà kó jẹ́ pé kí wọ́n má make sense wọn ò ní fẹ́ lù sí ágúmẹ́ǹtì kódà tó bá ká mi yìí tó bá wà jófíà láàrin wọn tó yẹ pé bó ṣe ń fà á lọkọ ń bá a lọ tínrín tó bá dáàrin kan tó bá fẹ́ sùn á ní irú ọkùnrin wo tiẹ̀ níwọ náà ìwọ ò tiẹ̀ lè dákẹ́ fóbìnrin rárá ni. torí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn èyí fẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn ní spirit yẹn torí ẹ̀ ọkùnrin tó bá ní làákàyè kò yẹ kó máa bọ́bìnrin ṣàríyànjiyàn torí obìnrin tó bá fẹ́ràn àríyànjiyàn ohun tí wọ́n máa ń fẹ́ àṣìfù nínú àríyànjiyàn ni ó pé àwọn làwọn fẹ́ wíìnì wọ́n fẹ́ kẹ́ ẹ gbà pé wọ́n fẹ́ kọ̀rọ̀ tí wọ́n gbẹ̀yìn nínú àríyànjiyàn yẹn. bí mo ṣe ń sọ bọ̀ ẹ sì mọ̀ páwọn ọkùnrin eegun wa máa ń ràn wọ̀n àgàgà tí ọ̀rọ̀ kan bá lọ mú wa níṣọrùn tó jẹ́ pé obìnrin ló sọ ẹni tó sọ̀rọ̀ sí èèyàn sọkùnrin tó ọ̀rọ̀ tó dùn ọkùnrin ju ọ̀rọ̀ obìnrin ni ọ̀rọ̀ obìnrin ni ọ̀rọ̀ míì wà as nigger to nigger
ẹ máa fi bára yín ṣeré tẹ máa sọ síra yín tó tún tẹ máa dàrú tó máa dọjọ́ kejì tẹ tún máa parí ẹ̀. ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé obìnrin ló sọ ó máa mú ọkùnrin níṣan ọrùn gan. tíyàwó bá fi wá dá padà yìí tó bá lọ mú ọkọ níṣan ọrùn ó lè kìyàwó mọ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní lù kó bẹ̀rẹ̀ sí ní lù nílùú bàrà. kan yàsọ́dọ̀ ọlọ́kọ-láyà mo fi ṣe example ni gbogbo wa pátápátá gbogbo ẹni tó bá ti fẹ́ ní relationship pẹ̀lú ẹlòmíì tó bá ti mọ̀ wípé o ò lè adjust ìwà kan tí ẹnìkejì ẹ̀ ń complain nípa ẹ̀ má wulẹ̀ bá ẹni yọ̀ǹda ẹni yẹn kó máa lọ má wulẹ̀ bá a ṣe. There is no way you be relating with people. You want relationship and you want people to accept you 100% as who you are. Wàhálà ó ṣẹlẹ̀ o. Ṣílẹ̀kùn ayọ̀ náà ó alágbára. Ìwọ obìnrin tó o bá ti mọ̀ wípé ohun tí ẹni tẹ́ ẹ jọ ń fẹ́ra yín tí ò láìkì nípa ẹ pé o ò lè adjust tó o fẹ́ kó gbà ẹ́ pẹ̀lú àléébù ẹ 100%. Kò sẹ́ni tó dápò ẹ mọ́ṣì mí gbọ́ o kò sẹ́ni tó pé tán o. Ṣùgbọ́n téèyàn bá wà nínú relationship téèyàn ó lè jẹ́ relationship ọ̀rẹ́ sọ̀rẹ́ ó lè jẹ́ pé akọsábo o gbọ́dọ̀ ń tẹ́nìkejì rẹ ọ̀bá fẹ́ tí ọ̀bá láìkì nípa rẹ in as much tó o fẹ́ ìbáṣepọ̀ yín tó o sì fẹ́ kí ìbáṣepọ̀ yẹn kó ní àlàáfíà o ń láti mọ bó o ṣe máa adjust. Tó o bá ti wá mọ̀ wípé o ò lè adjust kí wàhálà ó má bàa máa fojoojúmọ́ ṣẹlẹ̀ láàrin yín ó bẹ́tà kó o yẹ̀gẹ̀rẹ̀ kó o yẹ̀bá kó o bọ́ sápá abì kan step aside. Bàbá tí ń ṣàánú mi nígbà gbogbo. Ó fẹ́ báyàn ṣe ẹni òun sì ń sọ pé ohun tó òun ṣe yìí ó ní nǹkan kan nínú àwọn ọ̀wà tí ò tẹ́ òun lọ́rùn. Ó tiẹ̀ yẹ kó o dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọ fún ọ wípé ìwà kan tó hù sí òun kò tẹ́ òun lọ́rùn. Ó ń tọ̀hún náà nífẹ̀ẹ́ rẹ ó sì ó cherish relationship yín ó value relationship yín òun ló ṣe pè ẹ́ tó sọ fún ẹ. Tí ò bá value relationship yẹn ni yóò mọ wù ẹ́ ràn ni èyí tó bá ta ìṣe fúngbà díẹ̀ náà ni tó bá tásìkò kí mo fi ògùn sí tí mo fẹ́ fi ṣe náà tẹ́lẹ̀. Irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n kì í complain gbogbo ohun tó o bá ti ṣe ní ọmọ bá wọn lára mu torí wọ́n ń fi ẹ́ pass out táìmù ní. Ṣé ẹ mọ̀ pé bí Ìjẹ̀ṣà ọ̀bá ti rẹ́ni bá sọ̀rọ̀ ajá tó bá sùn tí náà ni ọmọ pè ní àwé èyí tí wọ́n ń fi ọ ṣe nù. Ṣé ẹ mọ̀ pé normal lédè Ìjẹ̀ṣà èèyàn ni Ìjẹ̀ṣà ń pè ní àwé tí ọba ti wá sí èèyàn nù lé mọ́ tó jẹ́ pé Ìjẹ̀ṣà pẹ̀lú ajá kan tó sùn tí ní tí Ìjẹ̀ṣà ò rí èèyàn bá sọ̀rọ̀ mọ́ ìyá ọmọ tàka sí ajá ni àwé o. Ẹnikẹ́ni tó o bá ti ń bá ṣe tí o bá ti complain nípa rẹ̀ a jẹ́ wípé ó kàn fẹ́ lù ẹ́ fún sáà kan ó ní nǹkan kan tó fẹ́ lù ọ́ fún sáà yẹn no long term tó bá ti tásìkò ó kàn rí i wípé ọyẹ ọ̀sẹ̀gbẹ̀ kan ni àbí kó change ẹ̀ mọ́ ọ lọ́wọ́ pé wo ọ̀gbẹ́ni èyí tá a jọ ṣe náà ti tó a lè jọ ṣe mọ́. Torí ẹ̀ tó o bá ń bá èèyàn ṣe tó o bá hùwà kan tí ò tẹ́ lọ́rùn tó bá fi complain lẹ́ẹ̀kejì tó complain lẹ́ẹ̀kejì tó o bá mọ̀ wípé o nífẹ̀ẹ́ sí relationship ìbáṣepọ̀ ìwọ pẹ̀lú onítọ̀hún try láti adjust kó tó complain lẹ́lẹ́kẹta kó tó da láṣejù. Àwọn èèyàn kan tiẹ̀ ń bẹ tí wọ́n bá ti gbàyàn nímọ̀ràn lẹ́ẹ̀kíní tí wọ́n gbàyàn nímọ̀ràn lẹ́ẹ̀kejì tó ń tọ̀hún ò ṣéǹjì wọn ò ní fẹ́ sọ̀rọ̀ mọ́ torí wọ́n máa ń yà fún wọn ò kì í fẹ́ kéèyàn pè
pè wọ́n ní aláṣejù lórí ohun tí wọ́n ń complain nípa ẹ̀ kan tó stop. lẹ́yìn ẹ̀ẹ̀mejì tí wọ́n ti pè ọ́ ṣàkíyèsí hùn tó o sì pé tinú rẹ ló ṣe gbogbo ìgbà yòókù wọ́n mọ̀ wò ọ̀ràn ni. ẹlẹ́dàá mi kọ̀rọ̀ mi ènìyàn ń béèrè o. a sì lè dá wọn lẹ́bi ẹlẹ́dàá mi. àbí èèyàn máa ń fi ipá mú ẹṣin dódò ni a kì í fi ipá fún ẹṣin lómi mu. ẹ wò ó tán lẹ́nu ó kùn ẹlẹ́dàá mi. ẹ fún tòní o ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n ọ̀rọ̀ díẹ̀ tó fọlóye ọ̀rọ̀ díẹ̀ tó fónílàákàyè ènìyàn. inú ni kò dìgbà tá a bá fẹnu fi gbogbo ẹnu sọ̀rọ̀ fẹ́ni ó lọ́pọlọ lórí. wọ́n dọ̀balẹ̀ rábà bàbá nínú ẹni kò ní kó má rojọ́ ẹ lẹ́yìn. wọ́n ló sọ pé ó wí pé wọ́n tiẹ̀ lè sọ pé ọdún kan nìyí ẹ kú o àmọ́ ẹnì ó gbé burú ìkà sọ́mọ làkejì àwẹ̀ o ojú ilé ni àmì ojú ilé lọ́lọ́run àgbàmú e. ní ojú ilé lọ́lọ́run àgbàmú e. ẹlẹ́dàá mi gbà mí ọmọ kọ́lẹ̀ kú. ẹlẹ́dàá mi gbà mí ọmọ bẹ̀bẹ̀ o. ẹ jẹ́ ká mú eléyìí ká fi ṣe òǹdẹ̀wọ̀n ayé wa ó tán lẹ́nu ó kùn lónìí bí mo ti wí. ẹlẹ́dàá mi gbọ́rọ̀ mi ènìyàn ń béèrè o. gba ohun tó o bá fẹ́ dédé ohun tó o lè gbà kó o ṣe sọmọ ẹlòmíì. téèyàn bá kí ọ ẹni tó expect pé kó kí ọ ó lè má rántí kí ọ ṣe bónítọ̀hún ti ń kí ọ tẹ́lẹ̀ ẹ sì jà ní ti kí ọ ní gbogbo ìgbà tẹ́lẹ̀ kódà ó lè jẹ́ ni ó kéré sí ọ. nígbà míì gan téèyàn bá jọ ń gbélé àtọmọ àwọn ọmọ téèyàn bí fún ara èèyàn a máa fo ọkàn ọmọ nígbà míì tí ó jí láàárọ̀ tí ó ti gbàgbé wípé òun àti bàbá òun ò tí ì ríra tẹ́lẹ̀ tí ò sì ní rántí kí bàbá ẹ̀. àwọn àgbàlagbà á máa pe ọmọ sákèésì ní rárá ìwọ ṣé o ti kí mi lénìí ni. kí n máa ṣàníyàn lálọ́lọ́run. nínú bọ́mọ òun bá ṣe rìáàtì ńlẹ́ ti rí i pé ó fu ọkàn ẹ̀ ní o. ẹ rí i pé ọkàn ẹ̀ fò ní. wọ́n ní ìta ló tẹ̀bà fún mi tó ní. àgbàlagbà á mọ̀ kí ọmọdé gan nígbà míì. wọ́n ní ìta ni mo gbójúlé. bó o tiẹ̀ lè ṣe káàsán tó o lè ṣe káàárọ̀ tó o lè ṣe káalẹ́ ọmọdé tí ń kí ọ òun náà dìsáàfù ó yẹ kó o lu understanding nígbà tí ò bá wá rántí kí ọ ó yẹ kó o lu understanding kó o fi gbé action yẹn lọ́jọ́ tí ò rántí kí ọ yẹn tí ò rántí kọ́kọ́ kí ọ kó o fi gbé pé ó ṣeé ṣe kó yẹ pé ọkàn ọmọ yìí ò sí lọ́dọ̀ mi ni ò ṣe kí mi o bó ṣe lágbájá bò ó ni gẹ́gẹ́ bí àgbàlagbà tó ní understanding ó yẹ kó o lè ṣe sọmọdé òun. ṣé bí ìwọ. inú ọmọ òun náà ó dùn pé bàbá ẹ̀gbọ́n yìí àwọn náà tiẹ̀ kí mi náà wọ́n kí mi lénìí. àní ìwọ. àmì ìjẹ́ mo dẹ̀ ti gbàgbé mi rántí pé mi kí wọn o. a máa rò ó sínú bẹ́ẹ̀ ọmọ mi tí ò lè mú un mọ́ra bó ṣe jẹ́ pé ìwọ lo tó lẹ́kọ̀ọ́ bó ṣe jẹ́ pé ìwọ lo kọ́kọ́ kí yẹn. á wá ta gìrì ìwọ gan ó mọ̀ nínú action ẹ̀ pé ẹ má bínú sà ẹ káàárọ̀ sà. wàá ti mọ̀ wípé ọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ póun ò tí ì kí ọ ni. gbogbo ẹni tó bá níbẹ̀rù Ọlọ́run bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. bí èèyàn bá dé àwùjọ bòmíì níbi téèyàn tiẹ̀ ti rò wípé gbogbo àwọn téèyàn wà ńbẹ̀ lòun nípò lòun lówó jùlọ àbí lòun lágbára jùlọ wọ́n pọ̀ jù ẹ lọ ẹ̀mí wọn ju tiẹ̀ lọ ìwọ wá pọ̀jọ́ lóhun tó dá wọn lọ kọ́ gbogbo ohun tó fi ń gun àwọn èèyàn gàràgàrà nú ayé ọ̀sáàmú kankan bọ̀ látòdì ọ̀run oore ọ̀fẹ́ lásán náà ló gbé ọ débẹ̀. àwọn tó sì ń gbéraga sí bẹ́ẹ̀mí rẹ̀ bá bọ́ lónìí wọn ò ní sin wọn mọ́ ọ. wọn ò ní pé torí ipò lọ́lá jù wọ́n lọ onípò jù wọ́n lọ lágbára jù wọ́n lọ ọ̀dà ńgbà tí wọ́n ti pàwọ́ tó wọ́ tagbára rẹ̀ hùn pé ó yá o àwọn ọ̀lẹ tó ń halẹ̀ mọ́ àwọn gbọ́dọ̀ sin wọn mọ́ ọ láyé o
ìrẹ nìkan lọ dá wáyé ń jọ wáyé, ìrẹ nìkan náà lọ padà lọ. Àyàfi tẹ́ ẹ bá ní mass accident ló kù tẹ́ ẹ jọ púpọ̀ ìwọ pẹ̀lú àwọn èèyàn kan. Kì í sì í ṣèwọ lẹ́kọ̀ọ́ panu ọkọ̀ ọjọ́ gbẹ̀mí gbogbo yín ni. Wọn ò sì ní í sin yín pọ̀. Wọ́n máa ṣe àwọn kan ìjọba àgàgà àwọn sójà wọ́n máa ṣe mass burial, máa ṣe àwọn èèyàn kan papọ̀ sójú kan ṣoṣo. Nígbà tí wọn ò bá fi bẹ́ẹ̀ tí wọ́n bá ti pọ̀ jù kí wọ́n bá di pé wọ́n mọ̀ wé sílẹ̀ ẹ̀yìn ẹ̀sùn sórí ara yín. N tá ń pèlè ìyànnú náà n tá ń halẹ̀ lé lórí òun náà. Bẹ́ẹ̀mi bá ti bọ́ kúrakúta pinnu, bí ìyá àlù bá ti fàya ìjó parí nù finish about. Ẹ̀jẹ̀ àmọ́ kápálẹ̀ ni mò ń sọ. Gbogbo ohun tí mú ìwà yìí dání ìgbéraga àtijọ́ra ẹni lójú ni, kò sí nǹkan míì. Ìgbéraga àtijọ́ra ẹni lójú náà ni mò ń fa ọ̀rọ̀ kò bá kùn gbé. Mò ń sọ fẹ́nìkan lánàá, arábìnrin kan tí mò ń gbà ń mọ̀ràn, èmi pẹ̀lú ẹ̀jọ̀ ń ṣáàtì ìtọ́fọ̀rọ̀ kan lọ mí, tí mò ń bá sọ̀rọ̀ lórí WhatsApp lálẹ́ àná àbí nǹkan kọ́. Ó láwọn ọkùnrin wọn yìí dúró lọ́wọ́ òun. Pé kinní kan pé ṣé ẹ̀ṣẹ̀ wà, kí ló dé táwọn ọkùnrin ò kì í láìkí obìnrin tí ó bá náìsì. Mo ní niceness yẹn lápá abo ni. Ó lóun máa ń support, ó ní kò sọkùnrin tóun fẹ́, òun máa ń support wọn financially. Mo ní bó ṣe ń support wọn financially yẹn, ǹjọ́ o máa ń hùwà wípé ọkùnrin ni wọ́n ṣá? Ṣé kìí ṣe wípé bó ṣe ń support wọn financially yẹn, ṣé kìí ṣe wípé o máa ń lo influence yẹn fi gùn wọ́n gàràgàrà? Wọ́n á jẹ́ òye, mo ní ọkùnrin ò sì fẹ́ bẹ́ẹ̀. Mo ní ọkùnrin máa ń fẹ́ kí obìnrin treat wọn gẹ́gẹ́ bí ọkùnrin ni. Gẹ́gẹ́ bí obìnrin o lè torí pé ẹni tó ń fẹ́ ò ń support financially, o máa ń fún lówó, o kì í bíìlì ẹ̀, o kì í gbowó lọ́wọ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà, bóyá ìwọ ló máa ń fún lówó. O lè fi ìyẹn di ọkùnrin mọ́lẹ̀ o, bó o ṣe ń support financially yẹn, àfi kó o fi wà kún, kó o sì gbà á gẹ́gẹ́ bí ọkùnrin, kó o gbà á gẹ́gẹ́ bí ọkùnrin. Àìjẹ́ bẹ́ẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ wípé ó kàn ń fi ẹ tí ó bá wá complain tóun torí wípé òun support financially, ó wá ń gùn gàràgàrà, òun sọ̀rọ̀ sí anyhow, òun sọ̀rọ̀ kò bá kùn gbé tí ò bá complain. Mo mú un dá ọ lójú wípé kò ní nǹkan kan fi ọ ṣe, ó kàn fi ẹ pass out time lásán ni. Tó lókun rẹ̀ ẹ bá padà bò ókè tóun náà gbéra, ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé ẹ̀jọ̀ wà compatible. Wàá sọ fárábìnrin yìí bẹ́ẹ̀ lálẹ́ àná. Mo ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ wípé helping people, being nice to people, giving them money, ká fún wọn lówó, ká fún wọn lóúnjẹ alone, òun kọ́ ni definition èèyàn dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀, ọ̀pọ̀lọpọ̀ rò wípé tóun bá ti lówó, tóun bá ti ń fáwọn èèyàn lówó, tí òun ti ń fún wọn lóúnjẹ, tóun help wọn lọ́nà kan àbí míì, pé ohun tí wọ́n ń pè ní èèyàn dáadáa nìyẹn. Rárá, ìyẹn kọ́ ni èèyàn dáadáa, òun nìkan kọ́ ni ara ìjẹ́ èèyàn dáadáa ló wà. Àmọ́ ìyẹn alone kò tó láti fi pèèyàn léèyàn dáadáa. Àwọn tó ìwà tó fi ń, àwọn èèyàn tí àwọn tó ń help, tó ń ṣèrànlọ́wọ́ fún, ṣé o máa àbí o máa torí eléyìí o máa lo influence ìrànlọ́wọ́ pé wọ́n ń jàǹfààní rẹ̀ yìí, kó o máa fi abuse wọn lọ́nà kan àbí kejì, àbí máa fi sọ̀rọ̀ kò bá kùn gbé sí wọn lọ́nà kan àbí kejì, àbí kó o máa tàrí pé òun help wọn, òun ṣèrànlọ́wọ́ kan fún wọn lọ́nà kan àbí kejì,
kó o máa fi sọ̀rọ̀ sí wọn kàṣàkàṣà ṣó o máa lo influence yẹn. Tó o bá ń lo influence yẹn fi hùwà sí wọn anyhow, eléyìí lè ṣokùnfà kí wọ́n má mọ rírì oore tó ń ṣe fún wọn. Látàrí eléyìí wọ́n tiẹ̀ lè má rí oore tó ń, wọ́n lè má mọ pàtàkì oore tó ń ṣe fún wọn. Nítorí bó o ṣe ń ṣoore fún wọn yìí bẹ́ẹ̀ ló ń fi ìwà dànù kúrò, ó ń fi ìwà fọ̀máàtì ẹ̀ kúrò nínú ọpọlọ wọn. Òun ló máa ń ṣokùnfà ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó máa ń dàbí ìgbà wípé ẹlòmíì wọ́n ṣoore fún un kò mọ̀. Màá mú dá yín lójú wípé kò sẹ́ni tí ò mọ ohun tí wọ́n ń pè ní oore. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹni tí ń ran àwọn èèyàn lọ́wọ́ pé ṣé kò máa gba ọ̀nà míì máa fi wá máa ba oore yẹn jẹ́ níwájú àwọn èèyàn tó ń ràn lọ́wọ́. Torí Ọlọ́run Olódùmarè tẹ̀ ń wò yìí, Ọlọ́run ọba yọ́nú sí orí ìrẹ̀lẹ̀. Oore téèyàn bá fìrẹ̀lẹ̀ ṣe. Iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ, Èdùmàrè wá bá mi ṣe o. Kódà nínú Bíbélì mímọ́, ṣé Matthew chapter 6 kọ́? Ọwọ́ mi ni Ó ní nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú, wá bá mi ṣe. má ṣe fún fèrè. Má jẹ́ kí ọwọ́ ọ̀tún rẹ kí ó mọ ohun tí ọwọ́, má jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe. Kì má Ẹ gbọ́ bó la ṣe lè ṣe é. Ohun tí ọwọ́ ọ̀tún rèé, ọwọ́ òsì rèé, bó la ṣe lè ṣe é. Bíbélì sọ wípé nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú, má ṣe fún fèrè. Ìyẹn ni wípé má blow trumpet, má pe èrò láti wá rí ọ, láti wá rí i pé ò ń ṣe ìtọrẹ àánú. Ó ní má ṣe fún fèrè nígbà tó o bá ń ṣe ìtọrẹ àánú. Ó wá ní má jẹ́ kí ọwọ́ òsì rẹ kó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe. Ṣé ó ṣeé ṣe kí ohun tí ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì ni wọ́n jọ súnmọ́ra wọn yìí o, ara kan náà ni wọ́n jọ wà. Ṣó wá ṣeé ṣe fún ọwọ́ òsì láti wá mọ ohun tí ọwọ́ ọ̀tún ń ṣe? Kò possible. Àmọ́ ohun tí Bíbélì ń sọ ni wípé bí Ọlọ́run ṣe fẹ́ kí ìtọrẹ àánú tá a bá ń ṣe kó wà ní ìpamọ́sí. Ẹni ó bá ṣoore fún tí ó bá tiẹ̀ mọ̀ ọ́, tí ó mọ̀ ọ́, ìwọ fi ilẹ̀ fọlọ́hun máa ṣe tiẹ̀ lọ. Tí àìmoore yìí tó bá sú ọ, èyí tó fi máa ṣe fi ojú ọwọ́ ṣoore, tó fi máa wá fi ẹ̀yìn ọwọ́ da orí ọ̀hún nù fún ara rẹ̀. Tó o bá wò wípé àìmoore ẹni tó ń ṣoore fún yìí ó ń piss ẹ off, ó bẹ́tà kó o dá oore tó ń ṣe fún un dúró, kó o ṣoore fẹ́lòmíì tí ó mọ̀ ọ́. Torí Yorùbá gan àti ẹ̀wọ̀n gbàdúrà wípé kọ́lọ́hún jẹ́ ká ṣoore fẹ́ni tí ó mọ̀ ọ́. Torí wọ́n ní torí ìrègùn òun la ṣe ń ṣoore. Olúwa mi ṣàánú mi. Ọ̀tọ̀ ni ká ṣoore ká lóṣòtì, ọ̀tọ̀ ni ká ṣèrègùn oore. Kò sọ́gbọ́n bá a ṣe ní ṣèrègùn. Bó bá tó àsìkò kan tí ẹni tá a ṣoore fún tí ò bá fẹ́ mọ̀ ọ́n, tó bá fẹ́ àbí tó bá fẹ́ máa fi ibi sú ni, ibi tí ìrègùn ti máa ń jáde nìyẹn. Yes, gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, pé aládùúrú ohun tí mo ṣe fún ẹ, ṣó wá yẹ kó jẹ́ pé mi ló máa ṣerú nǹkan báyìí sí? Yes, ọwọ́ ti ìrègùn. Àmọ́ ká ṣoore ká lóṣòtì, òun ni kí ènìyàn ó máa ṣoore kó jẹ́ pé tó bá ṣoore fún ẹni méjì, èèyàn bíi 20 ni ó sọ fún, ni ó mọ̀ pé ó ṣoore. Ìrègùn nù àbí ìṣoore lóṣòtì nù. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí èèyàn bá ṣoore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa ní ọ̀sẹ̀ san. Bí èèyàn bá sì ṣoore fún èèyàn pupa, ó lè jẹ́ èèyàn dúdú ní ọ̀sẹ̀ san. Bí èèyàn bá ṣoore fún ẹni kúkúrú, ó lè jẹ́ ẹni gúngùn ní ọ̀sẹ̀ san. Bí èèyàn bá ṣoore fún ẹni gúngùn ńgbà míì, ó lè jẹ́ ẹni kúkúrú ní ọ̀sẹ̀ san. Ọ̀tá mi yóò dìbò Ṣùgbọ́n sórí mi. tẹ́ni aṣoore fún ọ̀bá wa fẹ́ mọ̀ Ọ̀run àbí tó bá fẹ́ máa fi ibi sú ni,
kò sí láì fi ń bẹ̀ tá a bá ṣìnrègún torí ìrègùn la ṣe ń ṣoore. mo rò pé mo ti round up bẹ́ẹ̀ yẹn ibi tó bá kù sí ẹ̀yin náà ẹ̀ máa fọgbọ́n gbé ẹ̀ máa fòye digest ẹ̀ bẹ́ẹ̀ mi ti darí lónìí nù ǹjẹ́ mo dúpẹ́ púpọ̀ oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tá a jọ péjú tá a jọ jókòó jẹ́ tẹ́ ẹ fi làákàyè gbé tẹ́ ẹ fòye gbé tẹ́ ẹ fò ọgbọ́n gbé tẹ́ ẹ fòye digest ẹ̀ dúpẹ́. kò jù bẹ́ẹ̀ lọ títí ìgbà míì tá a fi rí pàdé ọpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlákàṣúà Enterprise iléeṣẹ́ aránṣọ ìgbàlódé tí ń bẹ nílùú Ìkẹjà mo dúpẹ́ púpọ̀ o jọṣe wa ò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọba ìyanu iwájú báyìí lọ́pàá ẹ̀bìtì ń rí sí iwájú ní iléeṣẹ́ Ọlákàṣúà Enterprise ní ọmọ lọ láṣẹ lọ́wọ́ Elédùmarè àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tún tì wá lẹ́yìn tẹ́ ń ṣùgbọ́n àmì ojú òní tìyín o pèrègèdè báyìí là á bọ́jọ́ pèrègèdè là á bòrùn pèrègèdè báyìí ni òṣùpá yọ bóṣùpá bá yọ yóò mọ́lẹ̀ kárí ayé ni pèrègèdè báyìí làwa náà ọmọ yọ lójoojúmọ́ bí ọjọ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè ikọ́ yìí kọ́ bálá ikọ́ kàn yìí kọ́mọ ejò lẹ́sẹ̀ tọmọ ikú ló nira títí ìgbà míì tá a fi rí pàdé ẹ máa gbádùn ojú òní tì í ṣùgbọ́n ẹ má ṣe búburú ẹ má ṣèkà ẹ má ṣe ibi torí ibi ìkà àtàbúrú tẹ́ ẹ bá ṣe lónìí bí ìgbà wípé ẹ sunkún ságbárí ni bí ènìyàn bá sì sunkún ságbárí ó kàn fi pamọ́ lásán ni bí ó bá padà wá níkun yóò padà wà ní kẹ̀lẹ̀bẹ̀ ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè Thomas lórúkọ mi ọ̀rọ̀ Fẹ́mi làwọn èèyàn ń pè mí áńgẹ́lì láàrin kristẹni màláìkà láàrin mùsùlùmí ọ̀pẹ̀lẹ̀ láwùjọ àwọn olówó gbogbo sẹ́gẹ́sẹ́gẹ́ àìṣe bàbá náwẹ̀ of Yorùbá land. mo yọ ń bì í lónìí wọn padà tì í bọ̀ tó bá dọ̀la ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi. Olúwa mi.